حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت. الحمد لله الذي هدانا إلى الإسلام وأرسل إلينا نبي السلام محمد بن عبد الله عليه الصلاة والسلام وعلى آله وصحابه أهل السلام. إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba Allah, ọba tí ó ṣà wá lọ́kọ̀ọ̀kan láàrin àwọn èèyàn, ó tún wá ṣà wá lọ́kọ̀ọ̀kan nínú ẹbí wa, nínú ìran wa. Ọlọ́run ó wá ṣe àwa ní mùsùlùmí òdodo. Ọlọ́run ọba yẹn lọ́ba tí a dúpẹ́ fún, torí kò sí nǹkan tá a ṣe síwájú Ọlọ́run tọ́lọ́run ọba aláàfin kọ́ sínú kádàrá ìní àti ẹ̀ pé a máa jẹ́ mùsùlùmí òdodo. àwa bẹ̀ pẹ̀lú agbára rẹ̀ àti orúkọ rẹ̀, a bẹ̀ pẹ̀lú ìròyìn rẹ̀, kọ́mọ́sàdíà mùsùlùmí náà dé ọ̀dọ̀ Ọlọ́run. kọ́lọ́run ọba aláàkóso wa ní mùsùlùmí kó fún wa láti bọ̀ tán dáadáa. gbogbo àwọn tí ó ti rí ìmọ́lẹ̀ Islam, kọ́lọ́run ọba aláàkóbá fi ìmọ́lẹ̀ náà hàn wọn náà, kọ́lọ́run jáwọn náà lè gba Islam. àánú Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, ẹni tí Ọlọ́run bá fi Islam rán sí wa. àánú Ọlọ́run kó bá gbogbo àwọn ará ilé ẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tẹ́yìn máa ń jòkó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú Qur'an, torí Qur'an òun náà ni mẹ́sẹ̀jì Ọlọ́run, lẹ́tà Ọlọ́run tọ́lọ́run kọ sí wa. Ọlọ́run bá Allah ó fi ránṣẹ́ sí wa wípé ká máa kà á, gbogbo bá ṣe lo ìṣẹ̀mí wa lérí àlámọ̀rí ẹ̀sìn wa, Ọlọ́run ṣàlàyé síbẹ̀. bó la ṣe máa lo ìṣẹ̀mí wa nínú ayé wa, Ọlọ́run ṣàlàyé síbẹ̀. ẹni tí a bá fẹ́ ní problem nínú ẹ̀sìn tó sì fẹ́ ní wàhálà nínú ìṣẹ̀mí ayé ẹ̀, kó mú Al-Qur'ani ní tí ó máa jòkó gbọ́ tí ó sì máa kà, kíkà rẹ̀ àti gbígbọ́ iye rẹ̀ àti lílò rẹ̀, kọ́lọ́mọ́sá ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa. èyí tó dáa jù nínú ojú ọ̀nà tẹ́yẹ máa ń tọ̀ nínú ẹ̀sìn àti nínú ìṣẹ̀mí òun náà ni sunna Nabi wa Muhammad. sunna náà kọ́lọ́mọ́sá jẹ́ oyé wa, tó bá yé wa kọ́lọ́njà lè practice ẹ̀. èyí tí ó dáa tó burú jáì lérí ilé Ọlọ́run òun náà ni tá a pè lẹ́sìn, ẹ̀sìn la pè é. àwa sínú Qur'an náà bá àríbi Ọlọ́run ti ní a ṣe nínú Al-Qur'an, àtúnwọnú àdísì àbá. wọ́n yé pé lẹ́sìn mọ́, wọ́n yé pé lẹ́sìn bídíà ni wọ́n máa ń ṣe kíní ni wọ́n máa ń pè é. Ànábì sì ní kullu bid'atin dalalah sallallahu alayhi wa sallam. Ànábì ní gbogbo ìtẹ́ bá dálẹ̀ tó yàtọ̀ sí ìtẹ́ mi mú wa, ìtẹ́ Ànábì mú wa ni wọ́n pè ní Islam. yóò sì lákọọ́lẹ̀ nínú Qur'an àti hadisi. sẹ́ẹ̀rí yìí tá a bá ti rálù Qur'an, tá a bá ti rí ẹ̀rí fún nínú Al-Qur'an àti hadith, àyípe lẹ́sìn kí ni wọ́n máa ń pè jama bídíà. Ànábì ní gbogbo bídíà ìsọnù ni, ọ̀nà tààrà tó dọ́dọ̀ Ọlọ́run òun náà ni sunna. ẹ̀rí tí ìbá ti ń ṣe míì tó sì pè lẹ́sìn fún wa, tá Ànábì ó wá ṣe é, ó sì káwọn èèyàn pọ̀ ń bẹ̀ tó inú àánú wọn wà. Ọlọ́run mọ́jà bá wọn ṣe bídà. gbogbo àwọn tí wọ́n ń ṣe náà kọ́ lọ́wọ́ bá aláàkọ́ bá fi súnà hàn wọ́n,
ọlọ́run tí wọ́n lè tẹ̀lé kó wá fẹ́ sàwọn náà múlẹ̀ àdáwò tí bá àyàn tẹ́yìn fi kú lójú ọ̀nà súnà kọ́lọ́mọjọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. mo kí gbogbo àwọn elétò àti gbogbo àwọn ọmọ ya wa àtàwọn àlùfáà gbàgbàgbà tí wọ́n ń bẹ níkàlẹ̀ ládàáyárí mo kí gbogbo ata jẹ́ student bóyá lọ́kùnrin wa àbí lóbìnrin wa ní Polytechnic Ìbàdàn Sango abẹ́lọ́ọ̀ nínú àánú rẹ̀ níta wáwá bí nǹkan méjì ni o ẹ̀sìn àti bá a ṣe lò gbèsè ayé pẹ̀lú rọrùn ẹ̀sìn àtúnjẹ ìlógbé àwa ní ọgbà yìí nítorí pé oúnjẹ gan fún rẹ̀ táwọn wákàtí yẹn ọlọ́run bá Allah ó gbé kalẹ̀ fún wa ká jẹ́ kálíbà ṣe ẹ̀sìn tọ́lọ́ nítorí ẹ̀dá wa ni ọlọ́run ọ̀dá wa nítorí oúnjẹ ọlọ́run ọ̀dá wa nítorí ilé ọlọ́run ọ̀dá wa nítorí ká máa gun mọ́tò ọlọ́run ọ̀dá wa nítorí ká máa bímọ àbí ká máa níyàwó ká máa lọ́kọ nítorí ẹ̀dá wa gan òun náà ni ká wá sìn ló fi làámẹ́lẹ̀ náà al-Qur'an a'udhu billahi minash shaitanir rajim ọlọ́ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní ọmọ èèyàn àtàlìjànú yìí dá yín lásán mo dá yín torí ẹ̀sìn ni sẹ́wárí dídì mímú táwọn wákàtí ẹ tábàtìlá níyàn tó dáa wípé tá a bá rí tán àwọn àmọ́ fi sin lọ́hùn òun náà wàá kù ní àádà yóò wá di kí ní ìbádà gbogbo àsìkò tá a bá lò ń bí ọlọ́mọṣà kà sí ìbádà fẹ́ni kọ̀ọ̀kan wa àṣeyọrí àtọ̀dọ̀ ọlọ́run kọ́lọ́mọṣà yìí fún wa àṣeyọrí lérí ọ̀rọ̀ ẹ̀sìn àṣeyọrí lérí ọ̀rọ̀ ìṣẹ̀mí kọ́lọ́mọṣà yìí gbogbo ẹ̀ kọ́lọ́mọṣà yìí ọ̀dà ètò wọn ni kí n gbé yẹ̀wò òun náà ni al-usulu ath-thalatha allati tajibu ala al-muslimi ma'rifatuha àwọn ìpìlẹ̀ mẹ́ta tó jẹ́ pé ó ṣe dandan lérí gbogbo ẹni bá ti wáyé tó bá ti pè rẹ̀ ní mùsùlùmí òdodo kọ́lọ̀ lè mọ̀ àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí eré ẹ̀ ní ẹ̀sìn dúró lé lérí òun gangan ni wọ́n ń pè lẹ́sìn. alákọ̀ọ́kọ́ òun náà ni ma'rifatul abdi rabbahu kí ẹrú ọlọ́run kó mọ ọlọ́run ọba rẹ̀ kó sì máa sìn wa ma'rifatul abdi nabiyahu kí ẹrú ọlọ́run ọba tó wà lé ayé kó dá ànábì mà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sì máa tẹ̀lé wa ma'rifatul abdi dina kọ́mọ èèyàn mọ ẹ̀sìn rẹ̀ lámọ̀dájú ọlọ́run ọba Allah òun ló dá wa ó wá fi Islam ó fi rán anabi wa Muhammad wọ́n di mélòó nísìnyí jama nǹkan tó wà nílẹ̀ sí ó di mélòó jama Allah rasuluhu Muhammad sallallahu alaihi wa sallam wa risalatuhu nǹkan mẹ́ta la mójútó àníjì kan dàrú nínú mẹ́tẹ̀ẹ̀ta tọ́kàn bá ti dàrú méjì yòókù náà ti dàrú òun náà ni bóò láṣẹ mọ ọlọ́run ọba wa Allah lẹ́yìn náà bóò láṣẹ mọ ànábì wa Muhammad lẹ́yìn náà bóò láṣẹ mọ ẹ̀sìn wa ọlọ́run ọba Allah ó fi ẹ̀sìn ó fi rán ànábì wa Muhammad ọlọ́run ò ṣe é jálẹ̀ ànábì ò ṣe é jálẹ̀ mẹ́sẹ̀gì tí wọ́n fi rán ànábì náà ò ṣe é ṣe kíní kò ṣe é já sílẹ̀ lẹ́yìn bá ti wá wà nílé ayé tá a wọ̀ yìí èyàn máa sẹ̀mí èyàn máa lọ yọ́ máa bọ̀ yọ́ da kéèyàn ọmọ kí ni ìdí pàtàkì tọ́lọ́run fi dáhùn ọlọ́run bá aláàánú tó ọba mà wa ma khalaqtul jinna wal insa illa liya'budun nítorí ẹ̀sìn la ṣe dá o sọwárí gbogbo nǹkan tó wà nílé ayé tó jẹ́ provisions tí ọlọ́run bá aláà ti kó sí ilé ayé ká tó dáyé ó ti dá sánmà ó ti fomi síbẹ̀ káwọ́ tó dáyé ó ti fòrùn síbẹ̀ ó ti fòṣùpá síbẹ̀ ọlọ́run ti dá ilẹ̀ ká tó délé ayé ó ti fàgbàdo sí ibẹ̀ ó ti kẹja sínú omi ó ti kó màálù sínú gbó ọlọ́run bá aláà ti kó irin àwọn òkúta granite tá a máa fi kọ́lé gbogbo ẹ̀ ti wà lábẹ́ ilẹ̀ ká tó délé ayé ó ní wallazi khalaqalakum ma fil ardi jami'a ọlọ́run bá ní gbogbo tó wà lérí ilẹ̀ torí yín ni mo ṣe dá o
fún enjoyment yìí ni o kẹ́ ẹ máa gbádùn ẹ máa mú mi kẹ́ ẹ máa gbatẹ́gùn kẹ́ ẹ máa wòkè oye bẹ́ẹ̀ bá wòkè omi ó sì máa bọ́lẹ̀ ńbẹ̀ omi yìí á máa lò bójú ọba tó ń rọ ìbá tó ń gbẹ́lẹ̀ omi tó ń bẹ lábẹ́ lẹ̀ professor sìn ọlọ́run ọba aláàtí kò sílé ayé tó dáyé torí sẹ́mọ̀ lọ́kọ́dá àti ilẹ̀ kó tó dá wa ọlọ́run ọba aláà ọ wá fi àwọn irísí àwọn kan tá a máa jẹ lóríṣiríṣi ọlọ́run ọba kò sílé ayé ló fi ní huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a ọlọ́run ọba ní gbogbo tó wà lérí ilẹ̀ bọ́ dá nítorí ẹ̀yin kí ni ọlọ́run wá gbà lérò kí ni góòlù ọlọ́run kí ni èrò ọlọ́run tó fi wá dá wa sọmọ kó ti ní gbogbo tó wà nílé ayé òun dá fáwa kí ló dá wa fún ọyọ kọ́ ọmọbìnrin ayẹ léèrè kó tó máa mú mi ọyọ kọ́ ọmọbìnrin ayẹ léèrè kó tó máa jẹjá ọyọ kọ́ ọmọbìnrin ayẹ léèrè kó tó máa jẹ màálù ọyọ kọ́ ọmọbìnrin ayẹ léèrè kó tó máa lo gbogbo àwọn ìdẹ̀ra ọlọ́run tọ́lọ́run kó sílé ayé ipe gbogbo nǹkan tó ń enjoy yìí ọlọ́run ọba aláà ló dá fún ọ kílé ayé kó má bàa nira fún ọ tí o bá sómi mọ́ wàhálà dé àbí òde tóorùn ọba ràn mọ́ wàhálà dé àbí òde jama ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wà ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ọba ní mo dá ọ ìwọ mo dá ọ nítorí kọ́ wá ṣẹ̀sìn ẹ̀sìn wo ni ọlọ́run tó wá sàlàyé ẹ̀ ó ní inna dina inda Allahi al-Islam kọ́mọ́ bá gba ọ̀dọ̀ àwọn Christianity lọ lọ́lọ́run tuntun sàlàyé pé ẹ̀sìn tí mo ní kẹ́ ẹ ṣe inna dina inda Allahi al-Islam Islam ni o kọ́mọ́ bá wọn darapọ̀ mọ́ àwọn OPC kọ́mọ́ bá wọn bá wọn tí wọ́n ń ṣẹbọ tí wọ́n ń bọ Ọ̀ṣun tí wọ́n ń bọ irin tí wọ́n ń bọgi tí wọ́n ń bọ ná kọ́mọ́ bá wọn ṣẹ̀sìn wọn lọ́lọ́run fi ní inna dina ẹ̀sìn pọ̀ o àmì èyí tèmi ọlọ́run fọwọ́ sí inda Allahi al-Islam ọmọ wa bẹ lọ́n fúnra rẹ kọ́lọ́ ọmọdé okú onú ìsìlámù náà kó tó jáde láyé ọmọ bẹ lọ́n fáwọn ọmọ rẹ fáwọn ẹbí ẹ fáwọn òbí ẹ ìsìlámù táwọn sọ yìí kìí ṣe ìsìlámù yìí tó ti dìdàkudà lọ́dọ̀ wa ńlẹ̀ Yorùbá ń bí o ìsìlámù tí ànábì ṣe ń gbà yẹn lọ́lọ́run rí fàṣì bó láti wá rí ìsìlámù yẹn nígbà ànábì lọ́wọ́n fi tẹ́lá méjì lẹ̀ fún wa taraktum fikum amrayn ànábì ní kẹsàn-án má bàa dàrú mo fi tẹ́lá méjì lẹ̀ fún yín lan tadillu ma in tamassaktum bihima tẹ́ bá dìmú ẹ̀ ní sọnù kitaballah amadi al-Qur'ani ọbọ̀lẹ̀ nítorí wọ́n wà ń bẹ̀lẹ̀ sí wa sunnati aw sunnata nabiyyi di sunna mi anabi di mú nǹkan bẹ́ẹ̀ anabi ní ká di mú jama Qur'an àti àlàyé Qur'an ẹ̀yọ́ mayami wa hadhihi al-ibada ìjọsìn hiya al-ghayatul 'uzma òun náà ní ìdí pàtàkì tá a fi wálé ayé tọ́wọ́ wálé ayé tó gbọ́lọ́ngbọ́ ọwálé ayé òkírun ọgbàwẹ̀ olówó hajj olówó ọyọ zaka gbogbo àwọn ìbádà ti yẹn ò ṣe owó àtẹranko bákan náà kì í yín o bákan náà kì í ọlọ́run ní ẹranko tún lọ́lá jù ọ lọ ẹranko ó tún bẹ́tà fún jùwọ́ mẹ́yìn tó ṣe kínní tó ṣe lọ́n ulaika kal an'am bal hum adall ọlọ́run lẹ́yìn tó sọnù di ẹranko lọ tó bá pè yàn lẹ́ranko ẹ̀yẹ kéèyàn máa bínú wọ́n tún wá ní lẹ́fù rẹ̀ tó ju tíkíní ó tún lò ju tẹranko lọ ọ̀dẹ̀ tí wọ́n pè lẹ́ranko ń bí jò ní bínú torí ẹranko ní dáadáa kan tí ó ṣe sólówó ẹ̀ yọ jẹ àgbàdo yọ jẹ sun yọ jẹ olùbọ́ kọ́dà kò ní kí pé ẹ ṣe ń bá tiẹ̀ lọ nìyẹn àmọ́ wọ́n tí wọ́n nílà ká inú ẹranko nílà ká inú òjò máa kí olówó ẹ̀ pé ó ṣe é tí wọ́n èèyàn náà tó bá ti wá sin ọlọ́run wọ́n náà ò kí ọlọ́run ò dúpẹ́ fọlọ́run ọlọ́run fi ní ma uridu minhum min rizq ọlọ́run bá ní gbogbo kọ́ọ̀sì tó bá wù ọ́ kó ṣe owó náà ló fi wá gbogbo business tó bá wù ọ́ kó máa ṣe owó náà ló fi wá ọlọ́run bá ní owó tó bá rí tán ọlọ́run lòun ò nídìí ẹ̀ wa ma uridu an yut'imun ọlọ́run bá lòun ò sì ní bùkátà sí oúnjẹ tẹ́ ń fowó rà àwọn oko tẹ́ dá ọlọ́run bá ní gbogbo fáàmù yìí ní bùkátà sí torí pé òun èso bá ti jẹun ó ní inna Allaha huwa razzaq ọlọ́run bá ní èmi gan ní fún yín ẹ lè fún mi dhul quwwatil matin agbára tó yẹn sì fi ní arísìkì èmi ọlọ́run bá nìkan ní mo ní lọ́dọ̀ èmi náà nìkan ní sì máa ń pàṣẹ agbára mi ó yí ó tóbi púpọ̀ ọlọ́run lóun ò fẹ́ millions of dollars
tó kójọ millions of pounds tó kójọ millions of naira tó kójọ ọlọ́run ní òun ní bùkátà sí ìdó òun ní kò ṣe ní kò máa kírun kò máa ṣe ìbádà rẹ náà kéde pé ọlọ́run bá aláwọ̀ fẹ́ fi dọlọ́lá nítorí pé tó bá ṣe ìbádà tán ọlọ́run ṣe wá ga sí rọ́ o ìwọ náà lọ́ọ́ ṣàǹfààní o ìwọ lọ́ọ́ ṣàǹfààní nílé ayé ń bí àtijọ́ àlùkìyàmà ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà ìṣèwálẹ̀ ní èrè kọ́lọ́mọ́sà ìṣàánú wa ìbádà táwa wù yìí láti ìgbà tí èèyàn bá ti bàlágà èèyàn bá ti nírun lábẹ́ ó ti bàlágà bóbìnrin bá ti ṣe menstruation ó ti bàlágà tọkùnrin bá ti ń lálàá pé òun da nǹkan sára ń da àtọ̀ sára ó ti bàlágà tí obìnrin àbọ́kùnrin tó bá ti pé 15 years ó ti bàlágà láti ìgbà tó bá ti bàlágà yẹn ọlọ́run bá aláìgbé ẹ̀sìn kọ́ lọ́rùn yóò máa ṣẹ̀sìn yẹn títí tó fi kú ló fi ní wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin ọlọ́run bá ní ọ́ máa sinmi ni ó ń bá nábì wí ń sì ń bá wa náà wí ní abẹ́ al-ibratu bi umumi al-lafzi la bi khususi as-sabab tọ́lọ́run bá aláàtọ́ bá ti ní ká nábì ó ṣe kankan ń bá wa náà wí lábẹ́ àfàwọn khasa'isur rasul àwọn kan tó jẹ́ pé ànábì nìkan lọ́lọ́run bá dájú kọ́ kó nìkan ni kó ṣe àmọ́ ìjọsìn yìí gbogbo alọ́lọ́run bá wí pé àṣekú lẹ̀sìn nítorí pé àjẹkú náà ló ń jẹ ó jẹun láàárọ̀ ó jẹun lọ́sàn-án ó jẹun lálẹ́ ó tún jẹun lóru gan ọ gbọ́dọ̀ máa wá sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kódà nǹkan kan gbọ́dọ̀ di ọlọ́wọ́ ẹ̀sìn wọn kàwé lọ́wọ́ àsìkò ọ̀run tó ọwọ́ lọ fẹ́ parí ìwé tó ń kà ọmọ tó ń ṣe ilé ayé ìwé gangan kọ́lọ́run torí ẹ̀ dá ọ ọlọ́run dá ọ torí kọ́ wá kírun ni àsìkò Ramadan tó wọ́n sọ pé wọ́n ní exam torí ẹ̀ ní oníjẹ́kọ̀ gbà wẹ̀ láti bọ́ rí ẹ kọ́ọ̀sì tó ń ṣe yẹn àti gbogbo tó ń wá yẹn ọlọ́run bá Allah yóò padà fún ọ nítorí pé òun sìn torí ẹ̀sìn gan ló ṣe dá ọ kì í ṣe nítorí ayé ló ṣe jẹ́ pé ẹ̀sìn ní máa ń di ayé lọ́wọ́ ayé ò gbọ́dọ̀ di ẹ̀sìn lọ́wọ́ nígbà wọn jagun lójú ogun fàyídà kunta fihim fa aqamta lahumus salah wọn jagun lọ́wọ́ ọlọ́run bá ní ìdá nábì àsìkò sọ́láàtò ọyẹ ilé kírun wọ́n sì dára wọn sí méjì àwọn kan gbé nǹkan jà lọ́wọ́ àwọn kan kẹ́ráka méjì nígbà wọn yẹn kí tántán sálámà àwọn tọ̀hún náà wá kí tiwọn àwọn tán kírun tán náà gbé nǹkan jà lọ́wọ́ àsìkò òrùn ọ̀kọ́jà máa wọn lọ́wọ́ lójú ogun kí ló wá ń ṣe tásìkò òrùn tó ní wọ́n padà máa kírun létà ọjọ́ ń lọ ọmọgbà tó kú o sẹ́rí ikú yẹn ó ti tó ní tí ọmọ dẹ́rù bàyàn ẹlòmíì 25 years ní ó jáde láyé kò ní lé 1 second tó bá ti ń pé 25 years tó délé ayé báyìí yóò sì jáde láyé kò sí tí ọ̀dà dúró kọ́mọ wá pé àárọ̀ làwọn wà àárọ̀ lọ́wọ́ yẹn ọmọ 24 years sáàárọ̀ lọ́wọ́ yẹn tí ó sì kún 25 years sáàárọ̀ lọ́wọ́ yẹn àbálẹ́ alẹ́ tiẹ̀ lọ́wọ́ gbogbo àrà tó lọ́wọ́ bá aláǹdá yẹn ẹlòmíì wà ló kú wọ́n yẹ tí ó fi jáde skul wọ́n ní kó ó sùn kò jí mọ́ wọ́n ní ẹnìkan ń bọ̀ lásìdẹ́ǹtì àwọn tí ń ṣẹlẹ̀ sí yẹn wọn ò pílánì ẹ̀ ọlọ́run ló pílánì ẹ̀ fún wọn ẹ dákun torí tọ́lọ́wọ́ bá wa ẹ mójú tẹ́sìn ọlọ́run ẹ̀sìn nìkan ni ó kù bàbá kú àlẹ́ ìbáàdà ẹ̀rí ìjọsìn ọmọ yá mi àṣekú ni ó ọgbọ́dọ̀ rí ẹ́ o mọ́sìmí o ẹ̀jẹ̀ ìsinmi tó bá padà yá tí n bá márì èmi náà máa lò jáàbù tí n bá ti márì èmi náà máa wá lò jàlùbáàbù tí èmi náà bá ti márì ń sìn èmi náà ìní ṣe fàájì mọ́ ẹ̀ máa wá sí lọ́hùn ta ló sọ fún ọkọ márì ìwọ àtàlẹ́jọ sọ ń bẹ̀rẹ̀ ti ṣe mítìnì ẹ̀ ọlọ́run yá ayọ̀ lẹ́gbẹ̀ẹ́ àmọ̀nà ẹ̀yẹ́ olùgbàgbọ́ òdodo ittaqullaha haqqa tuqatihi ọlọ́run bá ní ẹbẹ̀rù ọlọ́run ọba o bó ṣe kẹ́ bẹ̀rù ẹ ọba tó tó bẹ̀rù ni o kò sí àrà tí o lè bẹ̀rù ẹ̀ dá wala tamutunna ẹ gbọ́dọ̀ kú illa wa antum muslimun àfi kẹ́ ẹ kú sínú islam ọ gbọ́dọ̀ kú sí ṣọ́ọ̀ṣì lọ́lọ́run sọ yẹn ọ gbọ́dọ̀ kú sí ṣọ́ọ̀ṣì ọ gbọ́dọ̀ kú síbẹ̀ ipe wọn ní ṣọ́ọ̀ṣì ló kú sí ọ gbọ́dọ̀ kú síbẹ̀ ó sì gbọ́dọ̀ kú sọ́dọ̀ babaláwo ọ gbọ́dọ̀ kú lẹ́ni tọ́gbẹ́ ẹ̀sìn mi gbọ́ yàtọ̀ sí islam wala tamutunna illa wa antum muslimun ọlọ́run bá ní ẹlẹ́mọ̀jẹ́ engineer ẹlẹ́mọ̀jẹ́ medical doctor ẹlẹ́mọ̀jẹ́
civil servant ẹ lè má jẹ́ minister abẹ́ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tẹ́ bá fẹ́ kú tí wọ́n wí ọba yìí tí wọ́n wí ọlá sọ tí wọ́n gbé ọkalẹ̀ sérí ẹni àbínú pósí bó ṣe wà ní tó lè gbápá gbẹ́sẹ̀ mọ́ yẹn tó ń gbé ọlọ́dún sàárè yẹn àfikọ́ jẹ́ muslim ló fi bọ́ọ̀rùn dáadáa gbogbo àwọn ìròrí burúkú tawhidul adiyan ẹja dẹ̀sìpọ̀ tẹ̀wọ́n àwọn kan ti ń gbèrò orí yẹn wá tawhidul adiyan àmọ́ ṣe islam àtọ́ máa ń ṣe christianity àtọ́ máa ń ṣe kíni àtọ́ máa ń ṣe ọ̀ṣun kọ́jú ká àfáà ní ọmọ sàdúrà bẹ̀rẹ̀ nígbà wọn bá ń sọdún ọ̀ṣun orí ibú ni jama ayé dàgbọ́ nígbà wọn fẹ́ dàgbọ́ fún anabi kílà anabi sọ lakum dinukum waliya din ọlọ́run yanjú ẹ̀ ọlọ́run ní la abudu ma ta abudu èmi ò ní ṣe tẹ́yìn ṣe yẹ yín ò ní ṣe tèmi lakum dinukum waliya din kálukú ọmọ ṣe tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọwọ́ fẹ́ dàgbọ́ òun kírun òun so bisi òun kírun òun so yahoo plus lẹ́yìn ìgbà tó bá jalè tán o tún máa ń fògùn tẹ́ o tún fẹ́ bọ́ ẹbọ òun fẹ́ bọ́ jalè o sì fẹ́ kú dáadáa ẹ̀yẹ́ mọ̀ ìyá mi ọjọ́ lọ o ayé kan tó wà náà lọ́wọ́ yìí bọ́ bá ti wá títí ẹ bá ti tán ọtán nìyẹn ẹlòmíì tó ń bọ̀ wá ló tiẹ̀ ọlọ́mọṣẹ́ àjẹ́ atán dáadáa ìbáàdà ẹ̀yẹ́ mọ̀ ìyá mi níbo ọ̀rọ̀ wá rí báyìí wọ́n ní tábà ti wá jáde láyé tí wọ́n bá ti gbé wá sínú sàárè wọ́n ní tàbá ti lọ tí wọ́n ń gbé wa lọ sàárè wọ́n ní nǹkan mẹ́ta ni ó tẹ̀lé wa anabi ló sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam anabi ni yatba'u al-mayyita thalathatun ahluhu wa maluhu wa amaluhu anabi ní nǹkan mẹ́ta ni ó tẹ̀lé ẹrú ọlọ́run tó kú ni wọ́n ti ń gbé lọ tẹ́ àbí wọ́n ń gbé lọ sàárè nǹkan mẹ́ta ni ó tẹ̀lé àwọn fámìlì ẹ̀ àti dúkìá rẹ̀ àti iṣẹ́ tó ṣe láyé iṣẹ́ tó ṣe àfojú rí fámìlì àfojú rí àwọn dúkìá wọn lè kó mọ́tò ẹ lọ́wọ́ tó o bá ń lọ gbogbo àwọn àdá rẹ ọkọ rẹ tó bá fi sin ọ wọn lè gbé dání àfojú rí àwọn yẹn wà amaluhu iṣẹ́ ànífojú rí yẹn fọyọ̀dì jẹ́ o ithnan wọ́n ní anabi ní méjì ó padà sallallahu alayhi wa sallam wa yabqa wahidun yóò wá ṣẹ́kù ẹyọ kan tí ó bọ̀ wọnú sàárè yarji'u ahluhu wọ́n ní àwọn ará ilé rẹ̀ ó padà wa maluhu gbogbo àwọn dúkìá rẹ̀ ó padà àwọn kan ṣe wà nílé tẹ́lẹ̀ náà táwọn ṣe ẹ̀bọ lọ tẹ́lẹ̀ bí sàtífíkẹ́tì rẹ̀ gbogbo àwọn oyè tó gbà ọ̀dà bẹ́ẹ̀ gbòye sàtífíkẹ́tì ò burú kéèyàn ó ní lèyìn mọ́ fi ń ṣètò ayé àmọ́ tó bá ti dénú sàárè wọn ò ní pé ọ ní engineer mọ́ wọn ò ní pé ọ ní medical doctor mọ́ wọn ò ní pé ọ ní sọ̀fíọ̀ mọ́ kí ni wọ́n mọ̀ pé ọjà mọ́ òkú yẹn gbọ́dọ̀ wá jẹ́ mùsùlùmí anabi wa ní wa yabqa amaluhu iṣẹ́ tó gbélé ayé ṣe nìkan ló kù fún ọ nínú sàárè sẹ́rí iṣẹ́ tí ó kù fún ọnù sàárè yẹn òun náà ni àkọlé ọ̀rọ̀ tí wọ́n ní ká sọ̀rọ̀ lé lérí gbogbo èyí tí mo sọ síwájú yìí pẹ̀láǹbù ni iṣẹ́ tànàbì ni yọ sẹ́kù nínú sàárè òun ò ní padà sílé òun náà ni al-usulu thalatha òun náà ni àwọn ìpìlẹ̀ mẹ́ta tó jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn wa téèyàn gbọ́dọ̀ má mójútó kéèyàn tó wọ sàárè torí wọn ò ní béèrè kankan lọ́wọ́ èèyàn nǹkan mẹ́ta tó wọ́n béèrè nínú sàárè nìyẹn. bayanaha wa fassalaha sheikhul islam ẹni tó ṣàlàyé àwọn ìpìlẹ̀ mẹ́ta yìí wọ́n yọ ọ́ fún wa pẹ̀lú àwọn ẹ̀rí nínú Kùránì àti Hádísì wọ́n wá ṣe ní tírà ìpìlẹ̀ yìí ti wá ti pẹ́ àwọn kan kó jọ ni ta ló ní tọ̀hún sheikhul islam tí wọ́n ti ní sheikhul islam ibo lèmi wá máa ń lọ Ibn Taymiyyah rahmatullah alayhi àmọ́ àwọn kọ́ dama tó pè yẹn ní sheikh al-islam òun náà ni sheikh muhammad bin abdul wahab an-najdi mujaddidu hadha ad-din àwọn ọlọ́wọ́n bá aláàfin tú ẹ̀sìn yìí ṣe àwọn tí wọ́n bá jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n ṣe ń katira
tí wọ́n sì jẹ́ alu sunna tí wọ́n dúró lórí ẹ̀sìn Ọlọ́run àwọn ni wọ́n mọ iyì bàbá yẹn ṣe é láwọn tó jẹ́ alu bídà àwọn ò lè mọ iyì ẹ̀ nítorí wọ́n yẹ kátẹ́rà rẹ̀ tí wọ́n bá kátẹ́rà rẹ̀ wọ́n ní ṣe bídà tí wọ́n ṣe yẹn. al-usulu thalatha tíra ni gbogbo ẹ̀ náà ojú pẹlẹbẹ lọ báyìí àmọ́ tí ń bẹ nínú rẹ̀ jẹ́mọ́ ó tóbi ó ju sánmà àtìlẹ̀ lọ. bàbá ní gbogbo wa ká lè mójútó ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ká má jẹ́ ó bàjẹ́ ká lọ lè mọ̀ kí ni ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà jẹ́bà marifatul abudi rabbahu báwo ni ẹrú ọlọ́run ọba ó ṣe dá ọlọ́run ọba rẹ̀ mà kó tó jáde láyé ní ti pàápàá lẹ́yìn náà bó ni ó ṣe dá nabi muhammad sallallahu alayhi wa sallam tí ó sì máa tẹ̀lé kó tó jáde láyé bó ló ṣe fẹ́ dá ẹ̀sìn rẹ̀ mà ẹ̀sìn islam tẹ́yìn bá ti mọ mẹ́tẹ̀ẹ̀ta yìí èyàn ti bọ́ kúrò nínú wàhálà ayé èyàn ti bọ́ kúrò nínú wàhálà sàárè èyàn ti bọ́ kúrò nínú ìyájọ́ alkiyama. anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ní tó bá ti gbé sínú sàárè tó bá ti dá yẹ̀pẹ̀ bò wọ́n mọ́lẹ̀ tán àwọn fámìlì rẹ̀ ìtókù ni pé wọ́n fẹ́ máa lọlé lànàbì fi ní ẹ má lọlé ẹ má ti lọlé tẹ́ bá ti dá yẹ̀pẹ̀ bò òkú tán istakfiru li akhikum anabi ni ọmọ ya yín ẹ tọrọ àforíjì fún wasalulaha lahu at-tathbita ẹ wá bẹlọ́n kọ́lọ́n fi ẹnu rẹ̀ lẹ́nà kọ́lọ́n torí pé yọ dáhùn béèrè lójú pé táwa ti sìnkú tán gbàrà àdáyẹ pé bòólérí tán àmọ̀sọ́ lọ́tọ̀ọ̀tọ̀ ni o individually Allahumma ghfir lahu Allahumma arhamhu Allahumma thabbithu Allahumma ghfir laha warhamha wa thabbitha bó bá gbọ́ lárúbá wá sọ Yorùbá ọlọ́wọ́n ọba o wọ́n ṣàfihàn jẹ́ níta àbòmọ́lẹ̀ yìí o ìyá rẹ ni bàbá rẹ ni ọmọ rẹ ni òkú rẹ ni àbúrò ẹgbẹ́ ọ̀rẹ́ afẹ́ ọlọ́wọ́n mọ́sá bá wa fẹ́ríjì ọlọ́wọ́n mọ́sá fẹ́nu rẹ̀ lẹ́nà kó lè dáhùn béèrè tí wọ́n fẹ́ bí torí pé àwọn màláíkà àwọn yọ sí bẹ́ẹ̀ bá ti bò mọ́lẹ̀ tán wọ́n ní kọ́dà yasma'una qira'a ni'alihim wọ́n máa gbọ́hùn ẹ̀ṣẹ̀ yín nígbà tí wọ́n bá yọ sí nínú sàárè nínú àwọn al-ghaibiyat àwọn nǹkan tó pamọ́ tá a gbọ́dọ̀ believe tọ́jú pé tá a bá believe rẹ̀ a sì ní jẹ́ ẹni tó believe ọlọ́ òun náà ní ìdẹ̀ra nù sàárè àti ìyà nù sàárè ẹni tí ó bá gbàgbọ́ ọmọ kẹrùn mọ́ ní máa ń kẹrùn nígbà ń waste time torí tó bá ti sọpọ́ ọgbà kan gbọ́ nínú àwọn tá ànábì sọ fún wa ọgbà ànábì gbọ́ náà nìyẹn tó bá ti lọ ọgbà koran gbọ́ àbọ̀ ọgbà kankan gbọ́ ní koran ọgbà gbogbo ẹ̀gbọ́n náà ni. ànábì wa ni wọ́n dẹ́ mẹ́rẹ̀ padà sẹ́mi pé ńgbà táyìn gbé débẹ̀ kò sẹ́mi lára ẹ̀ tó a dòrò òhùhù wọ́n dẹ́ mẹ́rẹ̀ padà lọ́bọ̀ wa dẹ́ mẹ́rẹ̀ padà wọ̀yàtìhì màlàkánì àwọn màláìkà méjì wọ́n wá yọ sí fayujili sáànìhì wọ́n wá gbé jòkólẹ̀ ẹ mọ̀ wò pé bóun ní èso rọrùn láti jòkó eléyìí ọ̀kan wọn mọ́ wọ́n ní wọ́n fẹ́ sáré wọ́n fẹ́ wọ́n ní yóò fẹ́ débi pé ibi tí ojú rẹ̀ máa ń dé ìgbà tó wà láyé ní ìbá wọ̀ ọ̀kan báyìí ẹ wo ibi tí sáìtì wa tó dé ibi tó jú dé wọ́n ní bí sáré ò ṣe fẹ́ nìyẹn yóò rọrùn láti gbé jòkó àbíkó ní rọrùn báwọn nítorí pé kọ́ kí làákàyọ̀ ọmọ máa dàrú pé bó ṣe há tó náà bó ní ó ṣe wá jòkó tó má gbé jòkó lẹ̀ tó má yẹ kú lánìlá àwọn màláíkà méjèèjì wọ́n wá sọ fún un pé má rabbuka ẹ̀rí ìpìlẹ̀ àkọ́kọ́ nìyẹn tí ò gbọ́dọ̀ dàrú láyé kéye tó jáde láyé ta ni ọlọ́run ọba tiẹ̀ ti ń tọ́jú rẹ̀ fa yaqulu rabbi Allah ẹni tó bá jẹ́ ní ire tó jẹ́ mùmínì òdodo táàrin òun àtọ́lọ́hún ọ̀dàrú kó tó jáde láyé yóò ní Rabbi Allah ọba tí ń tọ́jú mi ó ní Allah fayaqulani lah wọ́n wá sọ fún pé ma dinuka ẹ̀sìn wo ni wọ́n sìn tó sì jáde láyé fayaqul diniyal Islam ni ẹ̀sìn tèmi fayaqulani lah wọ́n sọ fún pé ma hadha ar-rajulu alladhi bu'itha fikum arákùnrin tá a gbé dìde kó wá jíṣẹ́ fún yín èyí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bóòlù arákùnrin yẹn ṣe rí
yóò wá sọ pé fayakulu huwa rasulullah òjíṣẹ́ Ọlọ́run ọba ni òjíṣẹ́ àsìgbà fún fayakulani wọ́n wá sọ fún pé wa ma yudirika ta ló wá fi hàn pé òjíṣẹ́ Ọlọ́run báwo ló ṣe mọ̀ pé òjíṣẹ́ Ọlọ́run fayakulu qara'tu kitaballah fa amantu bihi wa saddaqtu ó ní mo ka Kùránì mi mo ka tírà Ọlọ́run mo gbàgbọ́ mo sì gbà lódodo mo ka ẹ̀dínmó lẹ́yìn náà mo wá gba tó wà ń bẹ̀ gbọ́ mo gbàgbọ́ mo sì gbà lódodo gbogbo ẹni tọ́rọ̀ rẹ̀ bá já sí bí mo ṣe sọ yìí tó jẹ́ pé wọ́n ṣe ń bi léèrè nítorí sọ rèé ọmọ kò rire o yóò wá bẹ̀rẹ̀ gbádùn yóò máa wá gbádùn yóò máa wá gbádùn yóò máa wá gbádùn nínú sàárè yẹn títí tọ́lọ́wọ́ fi payé rẹ̀ nítorí ọlọ́wọ́ payé rẹ̀ jama talọ́mọ ọlọ́ọ̀ni kalọ́mọ jama trillions of years tó kù ọlọ́ọ̀ni kalọ́mọ ẹ̀yọ́ màá yá mi kéèyàn máa wá gbádùn fún adúrò ọdún yẹn èèyàn kú oríire o ṣe wá rí ìgbádùn tí ń gbà yẹn ìgbádùn tí ń tẹ́ni nínú ìgbádùn tí ó gbà á tábà gbé ìdílé tábà fi sálì jẹ́nà ọlọ́mọṣà sẹ́ni kọ̀ọ̀kan wa mọ́ṣà sí wa lọ́mọ àlìjẹ́nà iṣẹ́ rẹ̀ ìwà rẹ̀ kọ́lọ́mọṣà jẹ́ ọ̀rọ̀ wa lọ́rùn ọlá agbára ọlọ́run ọba wa tó ànábì ọ̀dákẹ́ dàmú pé ẹ̀yin tá à ń gbọ́ yé ń bẹ̀ náà ni pé káàrin àtọ́lọ́wọ́n mọ́ dàrú ká tó jáde láyé torí ọkọjá pé ibi káka ha ni yínkàn ní ànábì yínkàn ní ọlọ́ọ̀ni ànábì Muhammad ni Islam ni ó yàtọ̀ sí ẹ̀gísáàmù tilé ayé yẹn o tí wọ́n bá sọ kankan fún wa yí pé tó tí wọ́n béèrè nínú hall láàárọ̀ la òun náà ní ABC sábà pé àtẹni tí wọ́n kàwé àtẹni tí wọ́n kàwé ẹ̀mí kálukú ti balẹ̀ pé bàbá ti wọ bẹ̀ tó bá ti ní àwọn letters ta ní a béèrè ó yẹ kọ́lẹ̀ òun kàn ní ABC ó yàtọ̀ síbẹ̀ mo ti ha àbí sáà ti ha báyìí gbogbo ata ti ha àmọ́ ẹni tí ó rọrùn fún láti fèsì òun náà lẹni tó jẹ́ pé ó mójútó àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yòókù tó jáde láyé àrùn àtọ́lọ́wọ̀n dàrú ní ó jẹ́ ọ̀rọ̀rùn fún láti sọ pé aláàrí táàrin wa àtọ́lọ́wọ̀n bá dàrú ò ní rí wí tó o bá tẹ̀lé súnà Nábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ ma pé à ń pè ó sínú súnà pé wọ́n wá ṣe súnà ó rò pé súnà ẹgbẹ́ kan tí wọ́n dálẹ̀ ni tó bá jẹ́ pé ẹni tó bá wù nínú student ó lè ṣe kí ni ó lè jọyìn wọn ẹni tí ó bá dé wù kò lè jọyìn wọn ọkà sí bí ẹgbẹ́ ẹlẹ́rọ ẹgbẹ́ aláta ẹgbẹ́ aláṣọ wípé kìí sọ̀rọ̀ àyàn kéèyàn jọyìn wọn kéèyàn sáti mọ jẹ́ muslim wípé àmì muslim àmọ́ mi ò ṣe súnà you are not a muslim. Al-Islamu wa sunna wa sunnatu hiya al-Islam. Islam gangan wọ́n pè sunna sunna gangan ni wọ́n pè ní Islam. Ẹni tí a bá ti sunna kò sí Islam. Ọlọ́run fi Al-Qur'ani ránṣẹ́ àbí? Oníkà ànábì ó ṣàlàyé ọwọ́ ni wọ́n gba ànábì gbọ́ nítorí ànábì wọ́n pè sunna. Ọlọ́run nìkan ló fẹ́ gbàgbọ́. Qur'ani tó fẹ́ gbàgbọ́ yẹn gan-an ta ni wọ́n ṣàlàyé fún ọ? Tàlẹ́fẹ́ sàlẹ̀ Kùránì yẹn Ọlọ́run fi ní wa man yuti'ir rasula faqad ata'a Allah Ọlọ́run bá ní gbogbo ẹni tí bá ti ń tẹ̀lé Muhammad èmi náà ní ṣe kí ni èmi ní tẹ̀lé yẹn súnà ìṣe nàmbà tá a bá fẹ́ o nàmbà kí ni jama túláàsì ọmọlẹ́yìn anabi ni wọ́n ń pè lẹ́ni tí ń ṣe súnà ọlọ́mọṣẹ́ ìṣe gbogbo àná bẹ́ẹ̀ wọ́n yóò wá fẹ́ nu ṣe o iṣẹ́ ni wọ́n fi ṣe kí ni náà fi ń ṣe tí Islam rẹ ọba múnádóko tó nígbàgbọ́ nínú ẹ̀sìn míì ọgbà pé Christianity náà ọ̀nà ni pé ẹ má sọ̀rọ̀ sí wọn ẹ̀sìn má sọ pé wọn ò sí lójú ọ̀nà o ọlọ́run bá lọ́mọ ẹni tí ń ṣe kí ni tí ń sìn wọn oníbìlífù pé hurriyatul adiyan freedom of religion freedom of worship wípé èyí lè lọ church èyí lè lọ ó lè ṣe oríwo yà ó sì lè wá mọ́ṣáláṣí ó free ẹni bá nílò orí yẹn kì í ṣe muslim torí ọlọ́run ọba aláìwọ̀n ọmọ yẹn bùtẹ́ gẹ́gẹ́ ìlànà islam dínà ọlọ́run ẹni bá ṣẹ̀ṣẹ̀ mí yàtọ̀ sí islam fala yuqbala minhu ànígbà lọ́wọ́ huwa fil akhirah minal khasirin ọlọ́run bá ní Yusuf ọlọ́run ní o ẹni bá ṣẹ̀ṣẹ̀ mí tó yàtọ̀ sí islam ó ti jòkó báyìí jama má bá ṣe ń kàwé ẹ má jẹ́ àka orí ibú tó wà nínú ìwé àwọn òyìnbó
àwọn òyìnbó tó fẹ́ kọ́ wa ní engineer tó fẹ́ kọ́ wa ní mẹ́sìn yẹn wọ́n tún ní àwọn orí burúkú kan tí wọ́n máa ń pàṣẹ sínú àwọn ìwé wọn bọ́ọ̀bá tí wọ́n ń ka lọ tó bá ti lẹ́sìn ó ti mọ̀ pé orí burúkú tá a bá ń sọ ni èmi ò ní bá yín ṣe lé lẹ́yìn tẹkinọ́lọ́jì jàmbá kí ló tún wúlò lára ìbò mọ́ ẹ̀sán tó tún wúlò lára wọn lẹ́yìn tẹkinọ́lọ́jì. ẹ̀yọ́ màá ya ìgbàgbọ́ àwọn òyìnbó òun náà ni pé ẹ má dájà alẹ̀ kálukú fìlì láti ṣẹ̀sìn tí ọba wù ọlọ́run sọ bẹ́ẹ̀ o ọlọ́run inna dina inda Allahil Islam. ẹ̀yọ́ màá ya mi ẹ wá rí kèfèrí tọ́jẹ́ pé òun náà wọ́n ti gbé òun náà sínú sàárè tani wọ́n pè kèfèrí gbogbo ẹni tí ó bá ti jẹ́ muslim kristẹni kèfèrí ni abọ́gibọ̀pẹ̀ kèfèrí ni àwọn oníṣẹ̀ṣe kèfèrí ni àwọn olópìsì kèfèrí ni àwọn jálàbí ológun kèfèrí ni afẹ́lẹ́bọ kèfèrí gbogbo ẹni tó bá ti gbàṣẹ̀ṣe gbọ́ tí ń sì ń bá wọn ṣe tọ́pọ̀ pé kíní kan bẹ tó yàtọ̀ sọ́lọ́wọ́n ọba téèyàn lè gbàgbọ́ tí ó ṣe ń tọ́lọ̀ ń ṣe definition yẹn tó ti yẹ yín jẹ̀ máa gbogbo ẹni wá ti gbàgbọ́ pé kíní kan bẹ tó lè ṣe tọ́lọ́ máa ń ṣe kíní tọ́lọ́ máa ń ṣe onítọ̀hún èsè muslim ẹni tí ò lọ chọ́ọ̀tì tí ò lọ mọ́ṣáláṣí ńkọ́ kí lòun náà jàmbá kèfèrí lòun náà kò lẹ́sìn yẹn kò lẹ́sìn báwo àìlẹ́sìn yẹn gan kèfèrí ni ló ṣe ní lẹ́sìn ọlọ́run lòun dáhùn torí ẹ̀sìn ọ̀wá ní wò lẹ́sìn kí ni ọmọ wa jẹ́ lábẹ́ òfin ọlọ́run kèfèrí lòun náà kọ́lọ́mọjà ayà kankan nínú gbogbo ẹ̀ tọ́mọ ti gbé kèfèrí sínú sàárè pàtàkàrà mọ́tà àdébí ní kèfèrí náà padà kú o olùgbàgbọ́ òdodo ṣe kú wọ̀tọ̀ àdúróhù fi jasadihi tẹ́mà ti dàpẹ̀ bọ̀ òun náà lérí mọ́lẹ̀ àádá ẹ̀mí padà sára tiẹ̀ náà wọ̀yà tíhi màlàkáni màláìkà méjì òde wá bóun náà fáyì jìlì sáánìhì wọ́n ní wọ́n ó gbóhùn náà jòkólẹ̀ wọ́n gbé jòkólẹ̀ tí ó jòkó wọ́n fẹ́ bí ní béèrè wọ́n fẹ́ dáhùn béèrè mẹ́ta ìbéèrè mẹ́ta yẹn kò gbọ́dọ̀ dàrú kí n tó jáde láyé. àmọ́ gbà tí a dá yẹ kó bó Sunday John àti Deborah àbí bàbá oníṣẹ̀ṣe àfóúnjálàbí ológun náà pé mo là á àfóúnjálàbí ológun kìí sóògùn òwòsàn ní ṣe oògùn ẹbọ tí wọ́n bá ti gbé sínú sàárè tẹ̀sí mọ̀ pé confam ẹlẹ́bọ ni kìrìsìtẹ́nì ni oníṣẹ̀ṣe ni ó lè jẹ́ bàbá ẹ ó lè jẹ́ ìyá ẹ ó lè jẹ́ ọmọ ẹ ọlọ́mọ fi sàdánwò fẹ́ni kọ̀ọ̀kan wa ó lè jẹ́ bí ẹ kọ́lá ó lè jẹ́ àfa ẹ kọ́mọ̀ bá àrùn láàṣẹ gbé lọ lè bò mọ́lẹ̀ táwọn yòókù rẹ̀ bá sì fẹ́ gbé lọ kò nídìí kí wọ́n lọ mọ́ àmọ́ tí o bá sẹ́ni kankan o lè tẹ̀lé wọn lọ gẹ́gẹ́ bí níbọ̀ rẹ àbí aráàlú rẹ nígbà Abu Talib kú Abubakar débẹ̀ Usman bin Affan débẹ̀ afa Talaha wọn débẹ̀ afa Muazi débẹ̀ Ali ní rẹ Muhammad baba ń bẹnu yàrá o ti kú síbẹ̀ Ànábì ní ya Ali wari abaka Ali lọ lè bo bàbá rẹ mọ́lẹ̀ òun nìkan náà ló gbó nǹkan yìí ìgbà kẹrin nínú àwọn sàhábà kí bàbá rẹ ó kú kí gbogbo àwọn tó wà wọn Mákà kí wọn ṣe kí ni kí wọn dìde lọ bí jánásà ẹnìkan jáde lé tó ti yé wọn yìí pé wala tusalli ala ahadin minhum mata abada ẹni bá ti kú ẹ gbọ́dọ̀ tọrọ àforíjì fún ẹ gbọ́dọ̀ kírun sí la ẹ kàn kì í sinú sàárè fún wa márùn tí kèfèrí bá ti wá bó sábẹ́ sàárè yìí táà ń bẹ lọ́wọ́ ọba kọ́lọ́ mọ́jọ́ ọ̀rọ̀ tèmi ọ̀dà bí àti tiẹ̀ náà sẹ́rí ọkàn wa ọwọ́ lọ́wọ́ o adìrẹ́ni tí ń bojú tí ń lo jẹ̀lúbáàbù tí ń ka Riyadu Salihin tí ń ka Subulu Salamu fáwọn èèyàn nígbà oṣù ìyá ọlọ́wọ́ òbò mọ́ nígbà ọ̀yá ọlọ́wọ́ jẹ̀lúbáàbù mọ́ ọ bẹ̀rẹ̀ sí wọ scarf nígbà ọ̀yá ọlọ́wọ́ òbórí mọ́ nígbà ọ̀yá yín lọ lè jó ní club ó padà wá kú síbẹ̀. ìwé ṣe fámìlì ọlọ́run kò sí fámìlì ọlọ́run wa àjọ máa bẹ̀ẹ́ ni pé kọ́lọ́run Allah kọ́lọ́run mọ́ṣẹ́ fún wa láti bọ̀ tán re lẹ́yìn náà ọwọ́ máa rìn pẹ̀lú àwọn ẹni re sábàbínú wọ́n máa ṣàdúrà wọ́n máa wá rìn pẹ̀lú àwọn ẹni re gbogbo àwọn tí wọ́n máa bọ́ sọ̀rọ̀ tí wọ́n máa sọ fún ọ pé Islam yìí sọ̀nà àbí tó bá ń ṣe Islam wá tó máa ṣe nǹkan míì ó jìnnà sí wọn ká má bàa sọ́dọ̀ lórí burúkú. ẹ̀yọ́ máa yá mi ọ̀rọ̀ sàárè ọlọ́run o ọkọjá bá ṣe kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè tó dákẹ́ rọ́rọ́ yìí
ilé ìgbádùn ni o rawdatun min riyadil janna lil mu'minina was salihin fáwọn olùgbàgbọ́ òdodo àtàwọn ẹni rere nínú sàárè ọmọ jẹ́ ilé ìkẹ́ fún wọn. hufratun min hufarin nari lil mushrikina wal asin ashabil kabair lẹ́yìn náà yóò máa jẹ́ ògùn ìyà ilé ìdààmú fún gbogbo àwọn tí wọ́n jẹ́ lẹ́bọ tí wọ́n sì ṣẹ̀ Ọlọ́run ọba tọ́lọ́run foríjì wọn. kọ́lọ́mọ́sá wọlé àánú ẹ̀ kọ́lọ́mọ́sá jẹ́ atán lérí dáadáa. wọ́n ní tí wọ́n bá gbé kèfèrí tí wọ́n gbé jòkólẹ̀ máa ń rọ búkà tani Ọlọ́run ọba ti tiẹ̀. ọ̀yàkùn yóò wá sọ pé ha 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 anábì ní tí ó sọ jáde nìyẹn kò sí ọ̀rọ̀ míì tí ó sọ mọ́ lẹ́yìn kò ní ha 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 kọ́dà àwọn àtàgbọ́lá wọn tẹ́wọ́n ní ha ha níbi kan mọ̀ pé wàhálà ti ṣe kí ni wàhálà ti dé. ọ̀gá náà àwọn àlùfáà wọn ní ha in ha in ha in ètò òwìn ni ẹ̀ ètò mọ̀gánà méjèèjì nítorí pé àárín wọn àtọ́lọ́run ti dàrú kó tó jáde láyé ń sún gbẹ́rẹ́ ń bọ̀ rìsà ń jáse jẹ ń jẹ̀gbín ń jáde orúkọ dúdú ń fi ń bọ erí ń fi ń bọ gi ń fi ń bọ rin ń sinná oníbàntẹ́ onígbèrè ọdẹ ńlọlé ológun ọlọ́run ò tó kò sí ọlọ́run lọ́kan kò sí wàrà lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀hìn tó bá dijọ́ tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ nínú sàárè ọlọ́run ò ní jẹ́ rọrùn fún láti sọ pé Allah ni ọlọ́run bá tèmi nítorí pé àárín wọn àtàlà ti dàrú pé tó jáde láyé wọ́n ní wọ́n tún wá sọ fún pé kọ́yakúlù láàdìrí yóò ní èmi ọmọ o tó bá ní ha ha tẹ́lẹ̀ ní láàdìrí èmi ọmọ o èmi ọmọ tí mo fẹ́ sọ o kí ló wá fẹ́ sọ kí ló fẹ́ sọ ó ti délé òótọ́ kò sí rọ́mbẹ̀ yẹn kọ́yakúlù àdìlá wọ́n tún sọ fún pé má dínú ka ẹ̀sìn wo ni wọ́n ń ṣe kọ́yakúlù ha 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 anábì ní bí ó ṣe máa wí nìyẹn láàdìrí èmi ọmọ tí mo fẹ́ wí nítorí pé kò dúró nínú ìsìláàmù bí ṣe ń wá mọ́sálásí ní lọ sóòrù lọ́dọ̀ pásítọ̀ gbogbo àwọn ọmọ yín tí wọ́n lọ sóòrù ẹ̀ lè sọ fún wọn lé tó bá kú sí ṣọ́ọ̀ṣì ó gbé dìde ní kèfèrí ni ó ọ̀rẹ́ wọn ni wọ́n fẹ́ gbé lọ́dọ̀ bàbá adáhùn ṣe bàbá aláwo wọ́n fẹ́ gbé lọ ọ̀dọ̀ pásítọ̀ ọwọ́ àlọ́ lè kú síbẹ̀ ọgbà bẹ̀ lọ́rùn ni ó ibi tó sì ń lọ inú ìyá ni torí Ọlọ́run tó sọ fún wa yìí pé inú ìsìláàmù láti máa sìn ún tá a bá sì ní ìṣòro nínú ìsìláàmù ń ká wa sí ló fi ní iyyaka na'budu Ọlọ́run ní èmi nìkan ṣoṣo ni ẹ máa sìn wá iyyaka nasta'in ńkọ́ ọ̀rọ̀ bùkátà nìyẹn ó ti kírun ó ti gbààwẹ̀ ó ti dìde lóru òsì wa ń ta ọ́ ọwọ́ agbábọ̀ mi lọ wá iyyaka nasta'in ńkọ́ ọ̀rẹ́ ológun wọn ní kọ́ lọ wá iyyaka nasta'in ńkọ́ sí ọ̀rẹ́ ànábì Ayúbà Ọlọ́run wọ́n mọ òbí ma ṣé ànábì Zakari yá òpẹ́ kó tó bí ma láti bí 25 ní ti ń béèrè ọmọ àdìgbà tó pé 100 ọdún kọ́lọ́run tó fún lọ́mọ ànábì Zakari yá ó ní ẹ̀yìn mi ti tẹ̀ inni wahana al-'adhmu minni ó ní ẹ̀yìn mi ti tẹ̀ Ọlọ́run kéèyàn má tẹ̀rìn àgbàdéyàn dà tí fi ń rù kúrìn washta'ala ar-ra'su shayba ó ní gbogbo orí mi pátá gbogbo ẹ̀ ó ti funfun kò sínú dúdú ẹyọ kan mọ́ àmọ́ o wàlámù akúnbídò ayíká rabbi ṣakíyà èmi ò ní fàdúrà lẹ́ wọn fẹ́ bímọ o mo sì mọ̀ pé wọ́n lọ́wọ́ bá lè ṣe irun wa funfun ẹ̀yìn tẹ̀ kí ni wọ́n kọ́ lọ́hùn tó bá ti ṣe tán wọ́n náà bímọ o wọ́n torí ẹ̀ lọ lè sọ ìsìláàmù nù Ọlọ́run lágbára o òsì ní ta ọwọ́ Ọlọ́run lówó wà àwọn èèyàn bẹ́ẹ̀ sọ̀sì láti bí 40 years ago tí wọ́n ti ń pe Jésù lólú àwọn àtolùgbàlà àwọn tí wọ́n ti ní 1 naira dì sí àwọn kan ní wọ́n fọlẹ̀ àwọn kan ní wọ́n fọ tọ́lẹ̀tì àwọn kan ní wọ́n darí mọ́tò àwọn kan ní wọ́n sọ géètì àwọn kan ní wọ́n fọ tọ́lẹ̀tì ṣé wọ́n lówó wọn níṣẹ́ yẹn o eré àga wáyé tí wọ́n jòkó ṣọ́ọ̀ṣì. mọ́tì ìsìlámù ọbọ̀ o nítorí pé ọmọjọ́ tó kú èyí nìkan ti tó láti máa dẹ́rù bàyàn. wọ́n ní tọ́wọ́ jẹ́ kèfèrí yìí tọ́wọ́ ti wá ní ha táwọn tún béèrè pé má hadha ar-rajulu alladhi bu'itha fikum ẹni tá a gbé dìde tá a ránṣọ fayakulu ha láàdìrí èmi ọmọ kò sì má lóòótọ́ nínú àwọn tó ń pè yín má yìí èmi lọ mọ́ká nu wọn o àmọ́ kò mọ ànábì nítorí kò wádìí nípa ànábì kò sì wádìí nípa súnmọ́ rẹ̀ èsì tí wọ́n fọ̀ náà nìyẹn tí ẹni tó sì Islam àtẹni tí ò sì Islam bá a ṣe ní kó ṣe é àwọn méjèèjì wọn ò sì Islam ẹ̀yọ́ màyá mi wọ́n lẹ́nu yóò wá mọ́tò rí kò wá mọ́tò rí láyé ẹ̀ wọ́n ní eléyìí kò mọ́ wà dáadáa
lẹ́ẹ̀kọ̀ọ̀kan tọ́tù àti bírèkì máa ń dàrú máa ní lọ́wọ́ èwo ló pé tó gbé ọ̀rọ̀ àwọn méjì ó dá mi lójú pé ọ̀yà fún àwọn méjèèjì pé àwọn méjèèjì ni wọn ò ṣe kí ni wọn mọ mọ́tò wà ẹni tí ó ṣe Islam kiriyó àtẹni tí ń lọ Mọ́kà tí ń lọ Mádínà tí ń gbàwẹ̀ tóun náà ò ṣe bí wọ́n ṣe ní kó ṣe é wọn ò jọ ṣe Islam ni o wọn gbé ààbò Islam dọ́dọ̀ Ọlọ́run odidi ni udkhulu fi sílímì káfà Ọlọ́run ni ẹ wọnú Islam pátápátá ẹ má yọkan lẹ̀ mbẹ̀ ẹni tá a wí yìí wọ́n ní yóò lòun ọmọ kọ́ yudrabuhu biha mitarakọ wọ́n ní àwọn màláíkà yìí wọ́n mú irin ńlá kan lọ́wọ́ iná pè ní mitarakọ irin ńlá ni wọ́n wà láàmà lérí gbá tí wọ́n bá láàmà lérí tán anabi ní dọ́rẹ́bàtàn yasma'uha ma bayna al-mashriq wal-maghrib anabi ní gbà tí wọ́n bá láàmà lérí báyìí gbogbo ẹ̀dá Ọlọ́run tó wà ní ibùyọ̀ ọ̀run àti gbogbo àwọn ẹ̀dá Ọlọ́run tó wà ní ibùwọ̀ ọ̀run gbogbo wọn ni wọ́n gbọ́ ha ipe wọn ti gbá nǹkan mẹ́nìkan lérí lé illa thaqalayn anabi ní èèyàn àtàlìjànú nìkan ni ò ní gbọ́ èèyàn àtàlìjànú nìkan ni ò ní gbọ́ àmọ́ gbogbo ẹ̀dá Ọlọ́run tó kù wọ́n gbọ́ gbá ìyàtọ̀ wa bẹ̀rẹ̀ yẹn yóò wá bẹ̀rẹ̀ yóò mọ̀ wá jẹ́ títí tọ́lọ́run fi payé rẹ̀ tírílíọ̀nù mélòó ló kù tọ́lọ́run fi ṣe kí ni tọ́lọ́run fi payé rẹ̀ ta ló mà bí ó ti máa jẹ́ lọ nánu yóò wà ní bàdìsákù ni ibi Ọlọ́run ọba aláà máa ń fi ẹ̀mí sí àfonífòdì ayé sọ́run ilé ayé làwà yìí tabatiku awa ní barisak tabatiku barisak a lọ sí alikiyama ibẹ̀ lọ́lọ́run ti wá dájọ́ ní wọ́n fẹ́ ọmọ náà sínú náà yóò fọmọ àdìyànà sínú àdìyànà abẹ́lọ́run ọ̀rọ̀ wa kọ́lọ́mọ jẹ́ onira nínú sàárè ọlọ́gbàrọ̀ Ọlọ́run ọba wa ẹ̀yọ́ mayami ìdáhùn yìí òun náà ni ó dìtámì ìdẹ̀ra téèyàn máa gbá táyọ̀ fi parẹ́ òun náà ni ó sì dìtámì kí ni jama ìyà téèyàn máa jẹ táyọ̀ fi parẹ́ kọ́lọ́mọṣẹ́ wa ní ẹni ìyá ẹ̀yọ́ mayami ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ jẹ́ amójútó àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí o ọ̀rọ̀ kan kọjá pé tíra Sheikh Muhammad bin Abdul Wahhab al-usulu thalatha ibi ti ká tọ́ba kà tán ó tún máa ṣe mọ̀rọ́jà ó tún máa sọ fáwọn èèyàn kan dákun kan pé ọ̀sá kéèsì o torí pé bẹ́ẹ̀ bá ti wọ sàárè ilé ayé ò ṣe padà wá mọ́ kò wá sédè kankan tí ó gbà yàn ńlẹ̀ ń bẹ̀ wọn lẹ́yìn Ọlọ́run ọba rẹ̀ afáwa Uthman bin Affan radiyallahu anhu nínú àwọn sahaba wọ́n ní níjọ́ kan ó wà ní etí sàárè waqafa ala qabrin fabaka ó wá bẹ̀rẹ̀ sí sunkún wọ́n wá ní ó sunkún wọ́n sáré ti sunkún hatta tabulla lihiyatuhu títí tí irùngbọ̀n rẹ̀ fi wá kan omi ẹkún téèyàn sun tí irùngbọ̀n fi ń kan omi ta ni irùngbọ̀n rẹ̀ ń kan omi yìí jama Uthman bó kíni afa wọ́n tó lóun ṣe súnà tọ́lẹ́ wọn tẹ̀lé àwọn sálàf wọn tẹ̀lé àwọn sàhábà tó ń farun gbọ̀n so ti mú tiẹ̀ ń bẹ̀ igbó àwọn sálàf ṣe kíni wọ́n darun gbà sí láti máa mú nánu àmọ́ mú lójú ọ̀nà náà àmọ́ mú mọ́ra wọn èyí ṣe kèfèrí tó bá nínú gbà o àmọ́ súnà rẹ̀ ò tí ì ṣe kíni kò tí ì pé wọ́n ní irúgbọ́n rẹ̀ ọwọ́ rẹ̀ gbẹ́dẹ́ fún mi omi ojú ni o ẹ wo bómi ojú ṣe pọ̀ tó irúgbọ́n fi rẹ̀ gbẹ́dẹ́ wàkílàlà wọ́n sọ fún Usman pé tadkhul jannata wan nara fala tabki aw tudkaru aljannatu wan naru fala tabki wọ́n sọ̀rọ̀ náà aljanna ó sunkún tó báyìí wa tabki min hadha ọwọ́ ń sunkún létí sàárè ọwọ́ ń sunkún wàkọ́lá ọwọ́ sọ pé inna Rasulullah sallallahu alaihi wasallam ó ní ẹ̀rí òjíṣẹ́ Ọlọ́run kọ́ọ̀lá anábì sọ pé innal qabra ẹ̀rí sàárè tá a mọ̀ wọ̀ yẹn awwalu manasilil akhirah òun ni àkọ́kọ́ ilé téyìn ó dé sí lọ́run téyìn bá fẹ́ lọ́run òun là àkọ́kọ́ ilé téyìn ó ṣe kí ni téyìn ó dé sí téyìn bá ń lọ́run téyìn gbọ́run là ń lọ yẹn èèyàn kọ́kọ́ dé síbi kan nínú àwọn ilé ọ̀run. Todo ti kú láyé
àbá Uthman bin Affan radiyallahu anhu wọ́n ní fa in naja minhu ìtọ́pọ̀ àwọn lẹ́kùn ni wọ́n sọ yẹn o wọ́n ní fa in naja minhu fama ba'dahu aysaru minhu wọ́n ní tí ọba wa là kó ń bi ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ọ́pàs talọ́lọ́wọ́ bá rẹ̀ Allah Rabbi Allah tala nabi Muhammad Rasulullah ẹ̀sìn wo ni wọ́n ṣe ó ní al-Islam ó sì rí mẹ́tẹ̀ẹ̀ta wí àfa Uthman bin Affan ní ó ti là ó sì wà nínú ìdẹ̀ra tí wọ́n tún bọ̀ fún tọ́lọ́mbà gbé wa dìde ìdẹ̀ra yóò ti ju eléyẹn lọ ó ní tí ń pa àwọn lẹ́kùn nìyẹn kọ́lọ́mọ́sá àjọ rẹ̀ nìkọ̀ọ̀kan wọ́n já síbẹ̀ fàyín lam yanju minhu fama ba'dahu ashaddu minhu tí ó bá wá rí dáhùn tí ó dáhùn ìbéèrè wọ́n ní tala lọ́wọ́ bá rẹ̀ ó ní háhìn tala nàbì rẹ̀ ó ní háhìn ẹ̀sìn wo ni wọ́n sì jáde láyé ó ní ha. Uthmanu ní ẹni tí ó bá rí ìbéèrè yìí dáhùn ó ti wọ wàhálà tó wá wà ń bẹ̀ yí ọmọ abá yí títí táyé parẹ́ bàbá wa gbé dìde nínú sàárè tọ́lọ́n bá dájọ́ yóò sọ wá wọ wàhálà yìí tó tún lé ju wàhálà yẹn lọ ó náà ní iná ọlọ́run abẹ́lọ́run nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ kọ́lọ́mọ́ ṣe wá lọ́mọ náà kọ́lọ́mọ́ ṣe wá lọ́mọ àlùjánnà àdúrà nìkan wà rán àdúrà wà ń bẹ̀ àmọ́ òun nìkan ò sí kíni ọ̀ràn àdúrà nìkan ọ̀ràn o àdúrà náà wà ń bẹ̀ ni ọmọ sàdúrà ọmọ wa ṣiṣẹ́ tó fi ní wọná òun níjàrin wa tọ́lọ́wọ́ bọ́ dàrú òun níjàrin wa àti súnà nẹ́bí ọ̀ dàrú òun níjàrin wa àti islam ọ̀ dàrú yín padà wá sàlàyé rẹ̀ lọ́wọ́ gbẹ̀yìn bóun ní mẹ́tẹ̀ẹ̀ta sí máa ń dàrú mọ́ yẹn lọ táàbì lọ lè sọ́ra wa ẹ̀yọ́ mayami al-asl al-awwal wal-inhiraf anhu ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni marifatul abdi rabbahu báwo ni ẹrú ṣe fẹ́ mọ ọlọ́wọ́n ọba rẹ̀ mímọ̀ ta ní ká máa yìí ni mo fẹ́ ṣàlàyé yìí o tó o bá máa bẹ́ẹ̀ lọ́lẹ̀ máa ìyá annallaha mawjudun níta ń sọ fún ọ aláwa nìkan ká fẹ́ bọ́ sọ́sìn o àwọn kèfèrí Mákà wọn máa kọ́ aláwa wọn wọná o àbí wọn wọná Abdullahi baba anabi sáà anabi ti gbé Islam wá kan tó sọ ní Abdullahi àbẹ́ mọ̀ pé abudu ẹrú Allah ńkọ́ ọba Allah ànábì òsì tí ìdáyé tí wọ́n ti sọ bá báyìí ló kọ́ wọ́n wà deceived pẹ̀lú alliance real alliance díẹ̀ rọ́ o mímọ́ Allah ni mo fẹ́ ṣàlàyé tó o bá ti mọ̀ bí mo fẹ́ ṣàlàyé yọ̀ ọ̀mọ́ o alákọ̀ọ́kọ́ anna Allaha mawjudun ọgbà pé ọlọ́run wà alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wa khaliqu kulli shay òun ló dá gbogbo nǹkan tá a rí àti tá a rí wa ghayruhu makhluq gbogbo tó kù lẹ́yìn ọlọ́run nítorí ọ̀n dání tó ti gbàgbọ́ bẹ́ẹ̀ ọwọ́ abọ́ àwọ̀ sàárè bẹ́ẹ̀ àmọ́ tó bá ti rí ẹnìkan tí ọ̀rọ̀ lápá tó rọ lẹ́sẹ̀ tó wá ní ayé ló tún dáa iṣẹ́ ayé lélẹ́yìn kì í ṣe ọlọ́run ọwọ́ sàárè dáadáa nù gbogbo tí ọba ti jẹ́ creation ta ni creator rẹ̀ mọ́jọ́ dàrú mọ́ o yìí mo sì ti máa yà wá fún ọ ọlọ́run bá ní wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira ọlọ́run bá ní òun lòun dá gbogbo nǹkan òun sì lẹ̀ kádàrá gbogbo nǹkan máa la nítorí gbàgbọ́ ni o tó fi dodo gbàgbọ́ o wọ́n máa sọ pé àlá lásán o lẹ́yìn náà wa rabbu wa ghayruhu marbu ọba aláàlọ́ba ti tọ́jú gbogbo wa pátá gbogbo tó yàtọ̀ sọ́lọ́hún níta ń tọ́jú ni ọlọ́run ní ń provide gbogbo àwa tó kù oye tá a wà lérí ilẹ̀ ọlọ́run ẹni wọ́n ń provide fún ni wá ẹnì kan ò lè provide nù wá ètò wọn ń pè ní pé èèyàn mọ ọlọ́run ta ló fún ọ lówó ta ló fún ọ lálàáfíà ta ló fún ọ nímọ̀ ta ló fún ọ ní ojú ta ló fún ọ létí ta ló fún ọ lẹ́sẹ̀ ta ló lọ́wọ́ bá tó fún ọ ní ewédú ta ló fún ọ ní ilá ta ló fún ọ ní gàrí ta ló fún ọ ní fùfú ta ló fún ọ ní yán ta ló fún ọ lómi ta ló fún ọ lẹ́ran ta ló fún ọ lẹ́ja gbogbo ohun téèyàn bá ní ni wọ́n ń pè ní risk ẹ gbọ́ ẹ̀yọ́ ọmọ ìyá mi ọlọ́run ọba Allah ni ó fún wa Allahu wa razik ọgbà bẹ́ẹ̀ pé Allah lọ́ba tí ń provide wa ghayruhu marzuq gbogbo tó yàtọ̀ sí ọlọ́run
níta ń provide fún ni kì í sọlọ níbẹ̀ ló ti rí pé ká máa fi ìgbínsóògùn owó ẹbọ ni ká máa fi adìẹ sóògùn owó ẹbọ ni ibẹ̀ ni ó ti yí ọpẹ́ bọ ni ká máa fi ọ̀gà ká máa fi sóògùn ajé ògùn owó ẹbọ ni adìẹ yẹn ta ní fún lágbàdo aláàní fún ẹni wọn bá ń fún olè fún yàn ọmọ ìyá àbóǹsùn sáǹsùn ní jama wọ́n sùn o lórí sàárè nítorí gbàgbọ́ nìyẹn o tẹ́nì kan bá ní kíní yìí jẹ́ ó lò ó lọ́wọ́ kíní tẹ́ ní jẹ́ yìí gan ọlọ́run lọ́dà òun ló sì ń fóun náà ẹni tí ń fún lèmi náà lọ lè ṣe kíní ńlọ lè bá níta wàá fi sọ pé àṣẹbọ mọ́lẹ̀ Yorùbá nìyẹn tá a fi yarí máwọn afẹ́ ẹlẹ́bọ lọ́wọ́ àwọn níta bá fẹ́ lówó ká lè wá ìgbín ká lè wá ọ̀gà ká lè wá àkókò adìẹ ìwọ tó bá ti wá gbólé yìí ó ti mọ̀ pé Allah nìkan ni razak wa ghayruhu marzuk wala yarzuqu al-marzuqu al-marzuqa ẹni tá a wá ń fún kò lè fún yà wọ́n wá ti ń gbàgbọ́ báwọn òun ti mọ Ọlọ́run bò wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn wa wal maliku wa ghayruhu mamluk ọba yìí lọ́ba tí ó jẹ gàba lẹ́ni gbogbo nǹkan tó kù Ọlọ́run bá jẹ gàba lérí ẹ̀ àjẹńkọ́ jẹmọ́ àjẹńkọ́ tí o sájẹ oṣù ńkọ́ àwọn ológun wọn bẹ àmọ́ Ọlọ́run jẹ gàba lérí wọn Ọlọ́run ló ní gbogbo wa lẹ́yìn náà wọ́n mudabbiru wa ghayru mudabbar Ọlọ́run bá lọ́ba tí ń darí gbogbo àfẹ́ àṣẹ nìkọ̀ọ̀kan wa irú kọ́sì Ọlọ́run bá aláà ló ṣẹlẹ̀ ló ṣe yẹn ọ̀rọ̀ rẹ ti wà nù kádàrá nítorí wà nù kádàrá ní òṣèlè ṣe ilé ayé kó tó jáde láyé nítorí ọba ṣe nù kádàrá ò lè ṣẹlẹ̀ kọ̀sọ́gbọ́n tó fẹ́ dá sí èyí tó bá ti dé nítorí wà nù kádàrá ló dé yẹn kó sì yá gbà tó bá dùn mọ́ méjì náà kádàrá khairihi wa sharrihi èyí tí gbé ẹ̀rín lẹ́nu ẹni àti èyí tí gba omi ní ojú ẹni ó sì máa lò ó tẹ̀ jáde láyé nù Ọlọ́run ò dá ẹ̀rín nìkan Ọlọ́run sì dá ẹkún nìkan inna ma'al usri ẹ̀kún ládé tí orówó gbà níjọ́ wo pé bàbá tí bàbá ní kò sówó ńlẹ̀ ó láwọn àjẹní sọ́ngbà ọ̀rọ̀ rẹ ti ń dàrú nítorí bá ti kàn ní sẹ̀mí rẹ nítorí kàn lọ́dọ̀ Ọlọ́run yẹn bọ́bá wá jẹ́ nítorí da ó dúpẹ́ tó bá jẹ́ ìtí ọ̀dà ọ̀bẹ̀ kọ́bọ̀ yí padà yóò sì yí padà fún ọ. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní lillahi mulku samawati wal ard Ọlọ́run bá ní gbogbo tó wà nínú sámà àti ilẹ̀ pátá Ọlọ́run ìkápá òun nìkan ló wà o sọ ma pé àjẹ́ ọ̀lẹ́nu bẹ̀ máa àbí oṣù ọ̀lẹ́nu bẹ̀ máa tó bá gbèsè yé o lẹ́yìn náà bàbá pásítọ̀ àtàfà àwọn ọ̀lẹ́nu bẹ̀ máa o Ọlọ́run ní gbogbo tẹ̀ wọ́n nínú sámà àti ilẹ̀ ọwọ́ òun lọ́wọ́ o ọwọ́ òun ni ẹ ti béèrè wasalullaha min fadlihi Ọlọ́run bá ní ọlá pọ̀ ẹ béèrè tẹ́ bá fẹ́ ọ̀dọ̀ mi ní kẹ́sì ti béèrè ẹ má béèrè lọ́wọ́ ẹni tí ẹ ṣe èmi ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Allah yóò dá ká máa o ká máa pẹ̀lú af'aluhu na'rifuhu bi af'alihi al-khassati bihi àwọn iṣẹ́ tó dé kò nìkan ní ṣe gbogbo náà ń kálẹ̀ yìí Ọlọ́run nìkan ní máa ń ṣe Ọlọ́run ní kul man yarzuqukum minas sama Ọlọ́run bá ní gbogbo àwọn rísíkù tẹ̀ ń rí sámà ta ni mú wá fún yín láti sámà Ọlọ́run bá ń béèrè wal arda Ọlọ́run bá ní gbogbo àwọn rísíkù arísìkì dáadáa tẹ̀ ń rí láti nù lẹ̀ tí ń jáde wá fún yín Ọlọ́run bá ní talẹ̀ rò pé ó mú jáde fún yín nígbẹ̀yìn ayé àyà Ọlọ́run ní fásitì yẹkulu náà la Ọlọ́run láwọn kèfèrí gan wọn ò tó bẹ́ẹ̀ kan ní Láàtà àti Uzza ni wọn ò jẹ́ sọ pé èrè àwọn ní mú mi wá látòkè wọn ò jẹ́ sọ pé òkúta táwọn ń sìn òun náà ní mú oúnjẹ wá láti sàlẹ̀ òun ni Allah ni tó kí ló wá dé tẹ̀sìn Ọlọ́run ọba náà má àbòsí la máa ń ṣe o ọ̀tọ̀ lẹ́ni tó fún wa lóúnjẹ ọ̀tọ̀ lẹ́ni tó dá wa ọ̀tọ̀ lẹ́ni tá à ń sìn àbòsí kọ́ àbòsí ni ó jí àsàrè ó jẹ ìyà sàrè tó bá túbá Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ń sàlàyé fún wa wípé òun Ọlọ́run lòun ń tọ́jú gbogbo wa o alhamdulillahi rabbil alamin ìtumọ̀ rọ́bù tó wà ń bẹ̀ ni pé ọba tí ń rè wá tí ń tọ́jú wa
nínú àwọn kan tá gbàgbọ́ lábala mọ́rọ̀ búkà òun náà ni pé wal mustahiqu lil ibada ṣe rí ìbáda wa òun nìkan náà lágbọ́dọ̀ fún torí òun nìkan náà ló dá wa nítorí ní ráìtì láti jẹ́ pé ká sìn ín lò nìkan nítorí pé òun nìkan ló dá wa nígbà tí ń dá wa ẹni wọ́n ń sẹ́rin sẹ́mọ̀ ọgọ́ ẹni tí ń sigi ọgọ́ ní tí wọ́n jọ dá wọn wọ́n dárin wọ́n dági ní tá a dá wọn ń sin tá a ṣe kíní ní tá a dá ẹni bá ti gbọ́ yẹ̀yẹ́ kò ní ṣẹbọ mọ́ ẹni tá à ń fún ẹnìkan tó wá ní kó fóun wọ́n sì ń fóun náà ni orúkọ dúdú àbí nílẹ̀ Yorùbá ti wá yìí tí wọ́n ní kéèyàn mú wá kí ni wọ́n fẹ́ kó ṣe kankan fáwọn náà fi fà á lọ bí wọ́n fà lọ ẹni tí ń fún òbúkọ dúdú tí ń fún lóúnjẹ òun náà ló yẹ kí wọn náà ọba kó fún wọn náà ní tó ń wá kìí sóhun ọlọ́wọ́n bá aláà ojú oyé wáyé pé wal mustahiqu lil ibada wọ́n ń pè ní tawhidu af'alil ibad tawhidu bí af'alil ibad sẹ́rígbà tó jẹ́ pé ọlọ́wọ́n bá nìkan ní dáṣẹ́ ṣe dára wa táwọn náà bá fẹ́ sẹ̀sì òun nìkan náà ló yẹ ká sẹ̀ ẹni bá ti ń sin omi ó ti fail ẹni bá ti ń sẹrin ó ti fail ẹni bá ti ń sin creation ó ti fail creator lẹ́yìn ká máa ṣe kí ni lẹ́yìn ká máa sìn ọlọ́run níjọ́ dàrú mọ́ ọlọ́wọ́ mọ́ o nítorí wọ́n ń pè ní ìjọsìn náà ní kó fẹ́rí kanlẹ̀ tó bá fẹ́rí kanlẹ̀ fẹ́ lómi yàtọ̀ sí ọlọ́run ọba sàárè onírọ̀rùn o mọ́rọ̀ búkà onírọ̀rùn láti sọ pé Allah ni o tó bá ń rúkú fún nǹkan mi yàtọ̀ sí ọlọ́run ọba wọ́n ní sàárè onírọ̀rùn o àwọn ìbáàdà ọlọ́run tó bá ń fẹ́ lómi o kò ní rọrùn fún ọ láti sọ pé rọ̀bí Allah nínú sàárè wípé ọlọ́run ọba nìkan lọ́lọ́run ọba mi nítorí pé irọ́ ló ń pa onírọ́bù mi tó yàtọ̀ sí Allah wọ́n fèrè kanlẹ̀ fẹ́ lómi wọ́n rúkú fẹ́ lómi wọ́n gbààwẹ̀ fẹ́ lómi ó sì gbọ́dọ̀ ṣe hajj fún ẹlòmí ó sì gbọ́dọ̀ pẹran fún kan mi yàtọ̀ sí ọlọ́run ó gbọ́dọ̀ tẹ́wọ́ kó ṣàdúrà báyìí kó ní yàtọ̀ bá wíwá yìí jàmá Allah ló gbọ́dọ̀ tẹ̀lé abalaka mukarraba wala nabiyya mursala gbogbo ìjẹ́ màláíkà ló pè ya Jibril ọ̀wọ́ná láti wá pé ya ṣéwù tọ́ba ní ya ṣéwù ọ̀wọ́ná lọ́rùn torí ya yẹn àdúrà wal ìbádà làdúrà wala yushrik bi ibadati rabbihi ahada ọlọ́run ní ẹ má fẹ́ lómi ní ìbádà mi o èmi nìkan náà nìkan fún ní ìbádà wa man kana yarju liqa'a rabbihi ẹ̀rí ẹni bá fẹ́ pàdé ọlọ́run dáadáa nù sàárè fàlẹ̀ ya'mal kọ́ máa ṣiṣẹ́ rẹ̀ lẹ́yìn náà wala yushrik tó bá ti gbọ́ yá ṣe òtètè sá o ibadallah rijalallah aynuna bi awnillah má bá wọn ṣe mọ́ o aya misikinu zulmadadi aya kìnìkan faruku zulmadadi má bá wọn wí o ẹni bá wí lè wọ́n náà ni o àdúrà kábí yá báyìí ẹni tó ní nǹkan lọ́dọ̀ làá máa ń lo yá fún ẹni tó bá ní nǹkan lọ́dọ̀ tó lè fún yàn ni làá máa ń lo yá fún yá Allah kòlídé Allah awídé Rahman ọgbọ̀n tó lọ sọ́nù Quran ó dé Allah ẹ má ṣe ẹ̀sìn àgbélẹ̀rọ ẹ má ṣe ẹ̀sìn bídíà Kùránì ni wọ́n ń pè lẹ́sìn ọlọ́run bá ní Allah nìkan ní ẹ pé àwídò Rahman Allah náà ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní ẹgbẹ́ ṣéwù kò ní dùn sheikh torí tí wọ́n bá ti dọ̀tí ọpọlọ yàn èyàn wò pé bá a ṣe ń pè wọ́n náà bí ìgbà tá à ń kọ́ lọ́ǹde wọ́n náà di kiri yóò nìyẹn torí àwọn tó náà ń pè Jésù àbí wọ́n náà ti sọ fún wọn pé wọ́n ò sí lójú ọ̀nà wọ́n tó wà ń pè ṣéwù kọ́ ẹ̀sìn burúkú tá fẹ́ ká máa ṣe ń lé Yorùbá nìyẹn kò sẹ́nìkan tó sì bá wọn ṣe mọ́ gbogbo ẹ̀ láti bá wọn ṣe rí aya akẹtọ aya àwòtá gbogbo ẹ̀ láwọn wọ́nrawọ́nra kàtìkàtì Allah ni wọ́n máa pe o tó o bá wọ́n ràn lọ́wọ́ ṣàdúà lórí owó ṣàdúà lórí ìṣọ́ kakùrùsí kafalaki kanas mọ́fì kankan wọ́n sọ protection lọ́sọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn ni o tẹ́yìn bá ti wá lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run ọba ó ti dẹ́ bọ́ sàárè onírọ̀rùn o mọ́rọ̀ búkà tó ọmọ tó ń rò pé ọ̀rọ̀ láti pé rọ́bì Allah irọ́ o gbogbo àwọn nǹkan tó gbàgbọ́ ní tó fi rọrùn fún ọ láti sọ pé rọ́bì Allah lẹ́yìn náà yọmọ ya àwọn orúkọ ọlọ́run bá tàwọn òròyìn ọlọ́run bá gbọ́pọ̀ lọ́nà nìkan ní jẹ́ bẹ́ẹ̀ ẹnìkan tó pè bẹ́ẹ̀ ẹnìkan tó jẹ́ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ròyìn ọlọ́run bá ṣe ròyìn àwọn ẹ̀dá a gbọ́dọ̀ wá fi ròyìn ẹ̀dá ròyìn ọlọ́run gbogbo eléyìí ni wọ́n ń pè ní tawhid
òun náà ni ó jẹ́ káàrin wa tọ́lọ́hún ó dún kó tún wá gún nílé ayé kó tó kù láyé tọ́ba wo sàárè káàrin wọn àtọ́lọ́hún bá ti dáa tó ní ṣíríkù ọ̀lẹ́bọ lẹ́rù nínú ọ̀rọ̀ rẹ nínú iṣẹ́ rẹ nínú iṣẹ́ rẹ ọ̀sẹ̀bọ tí màláíkà bá ti ní márùn búkà lẹ́ẹ̀kan náà lónìí rọ́bì yàlá lẹ́ẹ̀kan náà lọ́sọ̀ bẹ́ẹ̀ ọlọ́mọsàjọ́ ọ̀rọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìpìlẹ̀ lẹ́ẹ̀kejì òun náà ni ká máa nábì mo ti sọ ọ́ díẹ̀ lẹ́ẹ̀kan mímọ̀ nábì náà ni pé kọ́ ọmọ pa nábì lọ́mọ Muhammad lọ́mọ Abdullahi jẹ́ ọmọ dání jama ó jẹ́ ọmọ Abdulmutalib jẹ́ ọmọ Hashim ó jẹ́ ọmọ kan nínú ìran Quraysh jẹ́ ìran kan nínú ìran Lárúbáwá àwọn Lárúbáwá wọ́n jẹ́ àrọ́mọdọ́mọ anabi wa Ismail jẹ́ ọmọ anabi Ibrahim Khalilullah bó ṣe mọ̀ nánu ọ̀hún máa ń bọ̀ nánu eléyìí nìkan gbé wàlìjà náà o ipe mo ti ma sítórí anabi eléyìí nìkan ò tí gbé wàlìjà náà o biography anabi ló ṣe kí ni ńlọmọ yẹn ọwọ́ agbàpọ̀ wà múri sálù ọlọ́run ránṣẹ́ ilẹ̀ aljinni wal ins sí gbogbo àwọn àlìjànú àti gbogbo àwọn ìran èèyàn káfà ọlọ́run ní kuli ya ayyuhan nas ọlọ́run ní ìrẹ́ anábì bá mi sọ fún àwọn èèyàn pé inni rasulullah ilaykum jami'a èmi ní òjíṣẹ́ ọlọ́run ọba fún gbogbo èèyàn lápapọ̀ pátápátá àtikiriyo àtẹlẹbọ àtẹlọsà anabi ni wọn gbé dìde lójúṣe fún gbogbo wa àmọ́ àwa pín sí méjì ummatu da'wa wa ummatu ijaba àwọn tí wọ́n gbọ́ tí wọ́n gbà náà ń pè ní ummatu da'wa tẹ́lẹ̀ àwọn àtàgbà ni wọ́n ń pè ní ummatu kí ni jama ummatu ijaba àwa bẹ̀lọ́n ẹnìkọ̀ọ̀kan mọ́jà tó lọ sọ́dọ̀ àwọn ummatu da'wa mọ́ o kọ́lọ̀ bá kọjá kú lórí ẹ̀sìn Islam ọwọ́ gbapá anabi wa Muhammad sallallahu òjíṣẹ́ ọlọ́run ní sí gbogbo ayé ìdí wọn pè pé òun ṣe súnà gàgà àtẹ̀sùdíkù òun náà ní pé kọ́ gbà nẹ́bì gbọ́ tọ́ àtúwò fíìmù amar gbogbo àṣẹ tó bá ti pa nínú àdìsí kọ́ ọ máa lò ó wọ́n máa ń pè súnà ni bọ́ọ̀ bá tẹ̀lé ànábì o ní sọ pé ànábì lòjíṣẹ́ ọlọ́run o kìí sọ̀rọ̀ lásán ọ̀rọ̀ tí ó jáde láti ẹ̀mí tó ti gbà fún ànábì kó tó kù láyé ni lẹ́yìn náà wọ́n tẹ̀sùdíkù fíìmù akhbara gbogbo ohun tó ṣàlàyé fún agbóyọ̀ ṣẹlẹ̀ ọgbàgbọ́ wájú tí nábù máa na hànú wọ́sẹ́jà ó sì jìnnà sí nǹkan tí ó lé wa kú mbẹ́ wàhálà yu'badallahu illa bima shara'a wàhálà yu'badallahu illa bima shara'a gbogbo tó ṣe lófin fún wa òun náà láàmà fi jọ́sìn àní mú bídíà wa òun ní ṣe bídíà òun ní ṣe tìjáníyà òun ní ṣe kọ̀dìríyà wọ́n máa tí a sọ nírọ̀lẹ́ jọjúmọ́ ẹ̀kọ́ máa sàṣàlátù Sunday wà táwọn obìnrin olóbìnrin kẹ́ máa dá wákà òun ní ṣe bídíà má òun ní bá wọn ṣe bídíà òun ní máa lùlù mọ́sálásí tabari lù mọ́sálásí ó yà wá lẹ́nu pé bóun bá dídì ṣe wọ́n mọ́sálásí àwọn kẹrù bàtí sọlá fún wọn máa ń lùlù ọwọ́ ní ìbádà náà ni ànábì gbogbo yẹn wá ṣéwù lónìí yẹn wọn ò sì ní ọ̀tẹ̀lé ṣéwù tọ́lọ́lọ́run sí ọ yóò yẹ dáadáa o má pé wọ́n ń takò ìlànà àwọn àgbàlagbà o nítorí ọba ti kọ̀rẹ́ẹ̀tì nínú àwọn ìlànà àwọn àgbàlagbà àmọ́ yẹ́lẹ̀ ní o àgbàlagbà tó ju àwọn àgbàlagbà lọ ní sọ yìí o òun là ànábì wá àbí ànábì ọ̀sàgbà wọn ètò wọn ń pè ní sunna nìyẹn ọwọ́ àgbàpọ̀ ànábì òun ni ànábì gbẹ̀yìn oníjọ́ yẹn ẹgbẹ́ Ahmadu Gulam òní bá wọn ṣe wa khatama nabiyyin ọlọ́run sọ bẹ́ẹ̀ ipe ànábì Muhammad ni òjíṣẹ́ gbẹ̀yìn lẹ́yìn náà ó gbà pé òjíṣẹ́ gbogbo ṣẹ́ta ara gbogbo ẹ̀ ló jẹ́ pátápátá ànábì òsì wàá mọ́ lójú oorun àbí lójú ayé láti wàá fẹ́ lómi lẹ́sìn tuntun mi ọgbà yẹn náà gbọ́ al-yawma akmaltu lakum dinakum ìpele ẹlẹ́ẹ̀kẹta jama níparí ọ̀rọ̀ mi òun náà ni marifatul abdi dinahu ìsìláàmù rẹ ó dì mú dáadáa al-istislamu lillah bitawhid ìmánì rẹ ò ní yẹ nípa ọlọ́run wal inqiyadu lahu bit-ta'a ọmọ tẹ̀lé ẹ ṣe ọlọ́run ẹ má ṣe ọlọ́run ó kú ń bẹ̀ ìjọba pé ní ìsìláàmù nìyẹn o nítorí ayé jẹ́ mùsùlùmí òun náà ni pé a máa tẹ̀lé tó wà ní Qur'an ẹ ṣe a máa ṣe ẹ má ṣe á kú ń bẹ̀ ìgbà náà là ń jẹ́ mùsùlùmí wal-bara'atu mina shirki wa ahlihi ọ bọ̀ra kú lọ́dọ̀ àwọn abọ̀rìṣà àtòrìṣà tẹ́sí kínní tí wọ́n ń bọ eégún lẹ́yìn òsàjọbọ àdàbọ inú fámìlì yìí ò ní bá wọn ṣe má ìgbà náà ló tó ń ṣe Islam àmọ́ òun náà ń dáwó sí àmọ́ ọba wọn ṣe òun fún wọn lówó ẹni tí ń sponsor àwọn tí wọ́n ń sòsà àtàwọn tí wọ́n ń execute rẹ̀ kí ni àtọ̀ láàrin àwọn méjèèjì nídìí bẹ́ẹ̀ ọ bọ̀ra kú mbẹ́ ọ wà ní lọ ṣọ́ọ̀ṣì tó fi jáde láyé ọ ní lọ síbi wọ́n ti ń bọ òrìṣà tó fi jáde láyé ìsìláàmù nìkan náà lọ́ọ́ wà nú ẹ̀ ibẹ̀ ló ti máa ṣe lọ́wọ́ bá lẹ́yìn náà ìṣòro tó bá ní ibẹ̀ ló ti máa ṣe kíni ló ti máa yanjú ẹ̀ èmi ò rí ìṣòro kan tẹ́nìkan sọ̀nsì wípé mo ní ìṣòro báyìí tí ì ní fún ládùúgbà tó ṣe
tó wà nínú Islam tẹ́lẹ̀ gbogbo ìṣòro tí gbogbo wọn kó káàkiri yẹn méjì mẹ́ta ta ní yẹn ọlọ́run dá gbogbo ìpapọ̀ fún ànábì ni o ọlọ́run kó fóun ni ó tó wá fún àwọn ànábì kọ̀ọ̀kan ó tó wá fún wọn ní àwọn ìṣòro tiwọn ọlọ́run wa Allah wa ń fi sọ fáwa pé tabala nírú ìṣòro báyìí ànábì báyìí náà nírú ẹ̀ ọlọ́run padà yọ kó mbẹ́ ànábì báyìí náà nírú ẹ̀ ọlọ́run padà yọ kó mbẹ́ wọ́n fi ìsìlámù lẹ́ o àwọn ò ní lọ ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn bíi tó fi jáde láyé tí wọ́n ti bẹ̀rẹ̀ nínú sàárè pé má dínú ka ìrọ̀rùn ni ọkàn ní díìnì yàlẹ̀ Islam àmọ́ tí wọ́n rí ọlọ́run tí wọ́n rí ọ̀nbí yóò le láti wí ọlọ́run ọba Allah ni ó di ọ̀rọ̀ àwọn tó ń wí gẹ́gẹ́ ta ló jẹ́ ọ̀rọ̀ fún wọn láti wí Allah ni ìwọ tó wá sí Islam bá a ṣe ni ó ṣe tó ń ṣe bídíà àbí òun ṣe Islam tó ń ṣe sìn mí ọlọ́run Allah mọ̀ ọ́ kò ní jẹ́ ọ̀rọ̀ fún wọn láti wí ha lọ́sọ̀ kọlọmọjọ ọ̀rọ̀ wa kọlọmọjọ ọjà síbẹ̀ níparí ọ̀rọ̀ mi òun náà ni pé ẹyọ máa ya ipò tó wà nínú Islam ipò mẹ́ta ni ó máa jẹ́ Muslim tó bá tún ṣe bá dáadáa ó máa jẹ́ mu'min maratibu din talata tó bá tún wọ́n ṣe bá dáadáa ó máa jẹ́ muhsin kí ni jẹ́ Muslim nígbà Jibril bu anabi sàlàyé pé àwọn òpó Islam márùn-ún iná ó béèrè iman anabi sọ pé àwọn imani mẹ́fẹ̀ẹ̀fà yìí náà mẹ́fà pẹ̀lú márùn ó di mélòó jama ó di mélòó mọ́kànlá ó tún wá ní bẹ̀rẹ̀ pé kí ni jẹ́ ihsan ọwọ́ ni anta abudallaha ka annaka tara ọlọ́mọta gbé adéko bẹ́ẹ̀ kọ́ ọ máa sin ọlọ́run bí ìgbà tó ń rí ọlọ́ ẹnlẹ́kùn tara tó o bá ṣe rí ọlọ́run ka annahu yaraka kọ́ ọ máa sin ọlọ́run bí ìgbà tó ọlọ́run bá ń rí ọ tẹ́yìn bá ti bá ìbádà débẹ̀ yẹn kò ní sí kárí mi má kò ní máa gbé ìtẹ́ ìkírun sójú ọ̀nà lójú títì kọ́ máa ṣe zikiri lóru kọ́ máa pariwo la ilaha illallah la ilaha lóru kò ní máa ka Kùránì kọ́ máa dún òun torí káwọn yẹn bá hó gbogbo àwọn tó bá ti dé mọ́tàbà kẹta yẹn gbogbo iṣẹ́ tó bá jẹ́ náfìlà tí wọ́n sì láǹfààní àti fipamọ́ wọn ò ní fi hàn síta. tẹ́yìn bá ti dé mansila yẹn èyàn ní ṣe sàárà torí ayé má torí ọlọ́run èyí sì wọ́n ti sàárà ìbádà yẹn wà jẹ́ khalisan liwajhil karim wa ma umiru illa liya'budullaha mukhlisina ibi ọlọ́run fẹ́ ká dé nìyẹn kọ́ ọmọ sin ọlọ́run gbà tí ọ̀run rí ọlọ́run àbí gbà tọ́lọ́run rí ọ nígbà náà tẹ́yìn máa wà ń kọ̀rọ̀ tí máa ń sẹ́ lọ́run ẹ̀rọ máa bá ẹnì kan ò ní ní kóńbẹ́ tó fi kóńbẹ́ torí ó gbà pọ́ ọlọ́run ṣe kíní ọlọ́run rí ọ tẹ́yìn bá ti wà ní kó bẹ́ẹ̀ èyàn ti kó ẹ̀sìn já àwa bẹ́lọ̀ nínú àánú rẹ̀ nínú agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá jáde martabal ihsan kọ́lọ́mọ́ Allah kó wá jẹ́ kí sàárè ọ̀rọ̀rùn fún wa kó fi aṣínú àwọn tí wọ́n gbádùn nínú sàárè kọ́lọ́mọ́ fi aṣínú àwọn tí wọ́n jìyà nínú sàárè subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون